mọ́pẹ́ wá mo mọ̀yìn wá o àbá rere olúwa wá o gbọ̀pẹ́ gbọ̀pẹ́ sà. Kábíyọ̀ kò ṣe ọba àwọn ọba mo mọ́pẹ́ wá mo mọ̀yìn wá fún ọha tóbi jù lọ bàbá rere o gbọ̀pẹ́ gbọ̀pẹ́ sà. Àtìlẹ́yìn òtítọ́ òdodo tí kì í já ní kulẹ̀ tí kì í dójú tì ní rárá o. Mo mọ́pẹ́ wá mo múyìn wá fún ọ alágbára gíga jùlọ o gbọ̀pẹ́ gbọ̀pẹ́ sà. Kábíyọ̀ kò sí o ọlọ́run dákẹ́jájọ́ ọba àgbàdìlágbà tán ológo jùlọ. Èmi ni tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù má ṣe fòyà ọba tó di gbogbo ògo ìyìn ọlá àtàgbára. Mo mọ́pẹ́ wá mo múyìn wá fún ọba rere o gbọ̀pẹ́ gbọ̀pẹ́ sà. Ṣèbí wọ lọ́lọ́run ọba rere tó mú mi rin gbogbo ìrìn àjò mi láàrin rẹ̀. Mo lọ bó ń bọ̀ láyọ̀ àtàlàáfíà láìséwu kankan. Mo sùn mo ń jí nípa agbára rẹ̀ mọ̀ ní ìwọ lálábò tó dáàbò bò mí. Ayérayé bàbá àgbà bàbá rere o. Mo mọ́pẹ́ wá mo múyìn wá fún ọ̀fun tí tóbi agbára rẹ̀ láyé mi o gbọ̀pẹ́ gbọ̀pẹ́ sà. Bàbá rere mo mọ́pẹ́ mi wá o bàbá wa gbọ̀pẹ́ ayérayé o mo mọ́pẹ́ mi wá o bàbá wa gbọ̀pẹ́. Ẹ̀mí mímọ́ gbọ̀pẹ́ mi mo fi yìn fún mẹ́ta lọ́kan. Ọpẹ́ mi mọ̀ rí ọlọ́run mẹ́ta nínú ọ̀kan o bàbá. Mo mọ́pẹ́ mi wá o bàbá wa gbọ̀pẹ́. Mo mọ́pẹ́ mi wá o ọmọ wa gbọ̀pẹ́. Ẹ̀mí mímọ́ wá gbọ̀pẹ́ mi mo fi yìn fún mẹ́ta lọ́kan. Gbọ̀pẹ́ ìyìn ògo tí mo mú wá ìwọ ọba tó mú mi sùn tó mú mi jí láyọ̀ àtàlàáfíà. Ṣèbí ìwọ lọba tó dáàbò bò mí nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú ipòkípò kí n lè wà nígbà tí mo sọ ní àbí ìgbà tí mo lójú ayé. Ààbò rẹ̀ tó dájú lórí mi ṣéwu kankan kò fi ṣubú lù mí. Mo mọ̀ọ́re ni mo ṣe mọ́pẹ́ wá fún ọ bàbá àgbà ológo jùlọ ẹlẹ́rù níyìn bàbá rere. Mo mọ́pẹ́ mi wá o bàbá wa gbọ̀pẹ́. Mo mọ́pẹ́ mi wá o ọmọ wa gbọ̀pẹ́. Ẹ̀mí mímọ́ wá gbọ̀pẹ́ mi mo fi yìn fún mẹ́ta lọ́kan. Bàbá àgbà ológo tó ní ògo bàbá máa gbògo lọ. Ìrẹ nìkan ló tọ́ sí o bí mo ṣe mú wá fún ọ. Ẹ bá mi gbé ga o ọba tó ṣe mí lóore lójoojúmọ́. Ẹ bá mi gbé ga o ọba tó ń fẹsẹ̀ mi lé ọ̀nà ire dìgbà gbogbo. Ẹ bá mi yìn lógo ọlọ́wọ́ ńlá tó fi ọwọ́ fún agbára rẹ̀ dì mí lọ́wọ́ mú láti má gbé mi ga. Ẹ bá mi gbé ga o ọba tí kò fìgbà kọ̀ọ̀kan dá ohun kankan lémi nìkan láti máa yanjú ara mi o. Ẹ bá mi gbé ga o
ọba alágbára tó fi gbogbo ìgbà ṣàánú ayé mi láti máa ṣe mí lógo. Oníṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rẹ́jì lọ́ba tí mo gbẹ́kẹ̀ mi lé. Ẹ bá mi gbéga o, ẹ bá mi yìn bàbá lógo. Oníṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rẹ́jì Ọlọ́run wa. Ọmọdé ẹ bá mi gbéga o, àgbà ẹ bá mi yìn lógo. Ẹ̀yin ọ̀dọ́ ẹ bá mi kálélúyà sí i. Ẹ̀yin arúgbó ẹ bá mi kan sára sí o. Òun lọ́ba tó ń gbà mí lágbà tán nígbà gbogbo. Òun lọ́ba tó ń ṣe mí lógo ní gbogbo ìgbà o. Títóbi agbára rẹ̀ ló fi sọ̀rọ̀ mi dayọ̀. Òun ló mú mi yan sọ́tún sósì nígbà gbogbo. Orí rẹ̀ láyé mi àkàkà tán mọ́ ní o. Ẹ bá mi gbéga gbogbo ènìyàn nígun mẹ́rin àgbàlá ayé. Oníṣẹ́ ìyanu ni o, ọba tún fàyè mi dára ire ní gbogbo ọ̀nà. Ẹ bá mi gbéga o, ẹ bá mi yìn bàbá. Oníṣẹ́ ìyanu ni o, àwa mọ̀rẹ́jì Ọlọ́run wa. Ẹ̀yin Olúwa Jèhófà, ẹ jẹ́ ká yìn Ọlọ́run, òun lọ́ba tó gbà wá là. Ẹ̀yin Olúwa Jèhófà, ẹ jẹ́ ká yìn Ọlọ́run, ọba tó gbà wá là o. Èmi yìn Ọlọ́run lógo, elétí gbàròyé tó gbọ́ tèmi nígbà gbogbo. Ìwọ ńkọ́ o, èmi yìn Ọlọ́run àtóbejò, òun ló gbọ́ tèmi nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Fọpẹ́ ìyìn ògo fún bàbá o, elétí gbàròyé tó ń gbọ́ igbe àtẹ̀bẹ̀rẹ̀ nígbàkúgbà tó bá ń ké pè. Èmi yìn Ọlọ́run alágbára o, ẹni tó ń gbọ́ tèmi nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Òun ni kò fi mí sílẹ̀ nígbà kankan lábẹ́ bó ti wù kó rí. Bí mo ṣe ń sọ wípé nígbà gbogbo lèmi yóò mọ yìn tí mo gbéga o. Ìwọ náà yìn bàbá yẹn fóore rẹ̀ tó ṣe láyé rẹ̀ lójoojúmọ́. Èmi yìn Ọlọ́run elétí gbàròyé tó ń gbọ́ igbe ẹ̀bẹ̀ mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Lórí mo tilẹ̀ lẹ́gbẹ̀rún ahọ́n kò mọ̀ tó láti fi yìn bàbá yẹn fóore tó ṣe fún mi lójoojúmọ́. Èmi yìn Ọlọ́run lógo, ọba tó ń gbọ́ igbe àtẹ̀bẹ̀ mi nígbà gbogbo. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa, òun lárúgbó ọjọ́ Elédùmarè. Ẹ̀yin Olúwa lógo, ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa, òun lárúgbó ọjọ́ Elédùmarè. Ẹ̀yin Olúwa, ẹ jẹ́ ká gbé bàbá ga, ẹ jẹ́ ká fọpẹ́ fún, ẹ jẹ́ ká fìyìn fún, ẹ jẹ́ ká júbà rẹ̀. Òun lárúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa lógo, ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa, òun lárúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa, ẹ fọpẹ́ fún bàbá, ẹ fìyìn fún bàbá, ẹ kan sára sí òun lárúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa o, ẹ̀yin Olúwa, òun lárúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa, ẹ jẹ́ ká jọ gbé ga, ẹ jẹ́ ká jọ fọpẹ́ fún,
ẹ̀yin tẹ́ mórè rẹ̀, ẹ̀yin tẹ́ máa rírì rẹ̀ nínú ayé yín. Òun lárúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa lógo, ẹ̀yin Olúwa, ẹ̀yin Olúwa, arúgbó ọjọ́ Olódùmarè. Ẹ̀yin Olúwa. Ó fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Èmi fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Alpha Omega, ìwọ lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mójúbà rẹ̀ o ṣé o. Mo fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Èmi fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Alpha Omega, ìwọ lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mo fi yìn fún. Èmi gbé bàbá ga, èmi fọpẹ́ fún o. Èmi júbà rẹ̀, èmi yóò go. Alpha Omega, òun nìkan lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mo fi yìn fún bàbá rere. Ó fi yìn fún ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Èmi fi yìn fún o. Ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi. Alpha Omega, ìwọ lọ́pẹ́ yẹ o. Ológo àtọlọ́lá, mo fi yìn fún. Ìyìn, ògo, ọlá ló yẹ Olúwa. Ògo, ìyìn, ọlá ló yẹ Olúwa. Ògo, ìyìn, ọlá ló yẹ Olúwa. Kábíyọ̀ kò sí, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ìyìn, ògo, ọlá fún ọ Olúwa. Ìyìn, ògo, ọlá fún ọ Olúwa. Ìyìn, ògo, ọlá orúkọ rẹ̀ Olúwa. Kábíyọ̀ kò sí, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ìyìn, ògo, ọlá ló yẹ bàbá rere. Ìyìn, ògo, ọlá ló yẹ àtóbi jùlọ. Ìyìn, ògo, ọlá ló yẹ àwímáyẹ̀hún. Kábíyọ̀ kò mọ̀ sí Ọlọ́run ayérayé. Ìyìn, ògo, ọlá ní fún ọ bàbá rere. Ìyìn, ògo, ọlá ní fún ọ àtóbi jù. Ìyìn, ògo, ọlá ní fún ọ arúgbó ọjọ́. Kábíyọ̀ kò sí, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ìyìn, ògo, ọlá ní fún ọ bàbá àgbà. Ìyìn, ògo, ọlá ní fún ọ alátìlẹ́yìn mi. Ìyìn, ògo, ọlá ní fún ọ àtóbi jùlọ. Kábíyọ̀ kò mọ̀ sí, ìwọ nìkan lọ́pẹ́ yẹ. Ara kan mi yó bàbá rere. Ìwọ ni mo fẹ́ rí o. Ìwọ ni mo fẹ́ rí o. Farahàn mi o. Farahàn mi o. Fi mí ṣẹlẹ̀ o. Arúgbó ọjọ́ máa ń gbé náà hàn mí nígbà gbogbo. Farahàn mi o. Àwímáyẹ̀hún. Farahàn mi o. Ìwọ ni mo fẹ́ o. Ọlọ́run mẹ́ta nínú ọ̀kan o. Ìwọ ni mo fẹ́ o. Farahàn mi o. Farahàn mi o. Fi mí ṣẹlẹ̀ o. Máa gbéná omi. Farahàn mi o. Farahàn mi o. Ọlọ́run ní gbogbo ìrìn àjò ayé mi sẹ́. Ìwọ ni mo fẹ́ o. Ní gbogbo ìwọlé ìjáde mi, arúgbó ọjọ́. Ìwọ ni mo fẹ́ o. Ní gbogbo ìgòkègbodò mi lójoojúmọ́. Ìwọ ni mo fẹ́ o. Nígbà gbogbo nínú ohun gbogbo tí mo bá ń ṣe.
ìwọ ni mo fẹ́ o, ìwọ ni mo fẹ́ o, farahàn mi o, bàbá rere, farahàn mi o, fi mi ṣẹlẹ̀ o, máa gbẹ́nu mi, farahàn mi o, farahàn mi o, bàbá rere o, fi mi ṣẹlẹ̀ o, máa gbẹ́nu mi, farahàn mi o, bàbá àgbà o, farahàn mi o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, ìwọ ni mo fẹ́ láti mọ rí nígbà gbogbo inú ayé mi tó àti wá lọ. Èyí ni mo ṣe yìn ọmọ tó ń gbórúkọ rẹ ga fún ìfarahàn rẹ ní ojoojúmọ́ lóòrèlóòrè nínú ayé mi, ní gbogbo ìrìn àjò mi, ní gbogbo wọlé jáde mi, èyí tí ẹ pé mo sì gbàgbọ́ nínú ẹ pé ìwọ tún mọ farahàn bí mo sì farahàn ní ọgbọ́n bàbá gba ọpẹ́ àti ìyìn mi fún àṣetagbára tó ti sọ̀kalẹ̀ ní ọ̀tún ní ọjọ́ tuntun ní láti jẹ́ ìwà láyé ju tàtí wà bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ogun padà sọ́dọ̀, mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ, nítorí pé ìwọ àdìwọ nìkan ṣoṣo ni mo fẹ́ mọ rí nínú ayé mi, àìdínú gbogbo tí wọ́n máa ṣe níbi gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo, ìwọ ni mo rí ní gbogbo láti lè wá, àdìbò sì nígbàgbọ́ àjọjú pé ìwọ tún mọ farahàn ìlú ọ̀run bàbá mi mọ́ ni mo sọ pé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi, ni mo ṣe ìyìn ológun mo sọ pé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi, mo ṣe dá gbogbo ogun padà sọ́dọ̀ gba ọpẹ́ àti ìyìn mi, ẹ̀rù ọba àwọn ẹ̀rù èmi ni mo ṣe wáyà gba ọpẹ́ àti ìyìn mi fún títóbi àdìfún agbára àdìfún ògo lórí ayé mi, èyí tẹ́ pé wọ́n fi farahàn mi nígbà gbogbo, èyí tó fi mú mi rí ọ nígbà gbogbo, èyí tó fi inú mi ṣe ibùgbé nígbà gbogbo, ológo jùlọ ọmọ ṣe, èyí tó pé ní ọ̀tún wọ́n tún mọ farahàn mi, wọ́n tún mọ mú kí mọ rí ọjà tí wọ́n lọ, wọ́n tún mọ jẹ́ ìbánú àti àtúnwá lọ, ògo ní forúkọ rẹ, èyí ní forúkọ rẹ, ògo ní forúkọ yìí ní forúkọ atóbi jùlọ ọba gba ọpẹ́ Olúwa gba yìí, Olúwa gba ọpẹ́ Olúwa gba yìí fún agbára àṣẹ rẹ ìjọba àti ilé ìmọ̀lẹ̀ tó tún sọ̀ka ní ọ̀tún àì láti lè mú kí tó rí ọjà tí wọ́n lọ, láti mú kí tó rí farahàn tí wọ́n lọ, láti mú kí tó mọ rí ọjà tí wọ́n lọ, láti lè gbàgbára àti mísọ̀ tó láti lè mọ rí ọ, láti mọ gbóhùn rẹ, láti mọ rí farahàn nípa gbogbo òṣìṣẹ́ bàbá ọmọ ìmọ̀ ìyìn ògo ní forúkọ rẹ, ọpẹ́ àti ògo ní forúkọ yìí ní forúkọ ògo ní forúkọ rẹ, bẹ́ẹ̀ láti lè ojú kẹfà lọ tó pé àyè ju tàti wá lọ, èmi ó tún mọ rí ọ, ó tún mọ farahàn mi ju àti wá lọ, bẹ́ẹ̀ ni ó tún mọ kó mi ju àti wá lọ, ó tún mọ sọ mi dàgbà àti ó tún mọ pọ̀ sí ní ògo àníbùkún àti bẹ́ẹ̀ àti wá lọ, òṣìṣẹ́ bàbá ọmọ ìmọ̀ àìmọ̀ ìbára gba ọpẹ́ Olúwa gba yìí. Agba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Genesis orí ìkẹfà ẹsẹ̀ ìkẹtàlá dé ìkejì ó dín ní ogún, Genesis orí 6 ẹsẹ̀ 13 dé 18 rẹ̀. Ọlọ́run sì wí fún Nóà pé, òpin gbogbo èèyàn dé iwájú mi, nítorí tí ayé kún fún ìwà agbára láti ọwọ́ wọn, sì kíyèsí èmi ó sì pa wọ́n run pẹ̀lú ayé. Ìwọ fi igi góférì kan ọkọ̀ kan, ìkélé ìléke ni ìwọ ó ṣe nínú ọkọ̀ náà, ìwọ ó sì fi ọ̀dà kùn nínú àti lóde. Báyìí ni ìwọ ó sì ṣe ìnà ọkọ̀ náà, yóò jẹ́ 300 ìgbọ̀nwọ́, ìbú rẹ̀ 50 ìgbọ̀nwọ́ àti gíga rẹ̀ 30 ìgbọ̀nwọ́. Fèrèsé ni ìwọ ó sì ṣe sí ọkọ̀ náà ní ìgbọ̀nwọ́ kan ní kí ìwọ kí ó sì parí wọn lókè. Lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ ó sì dá ẹnu ọ̀nà ọkọ̀ náà sí, pẹ̀lú yàrá ìsàlẹ̀ àtẹ̀lé àti ẹ̀kẹta lókè ni ìwọ ó ṣe. Àti èmi wò, èmi mú ìkúnkùn omi bọ́ wá sí ayé láti pa gbogbo ohun alààyè run tí ó ní ẹ̀mí ààyè nínú kúrò lábẹ́ ọ̀run. Ohun gbogbo tí ó wà ní ayé ni yóò sì kú, ṣùgbọ́n ìwọ ni èmi ó bá dá májẹ̀mú mi, ìwọ ó sì wọ inú ọkọ̀ náà, ìwọ àti àwọn ọmọ rẹ àti aya ọmọ rẹ àti àwọn aya àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ. Orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí: láìsí rẹ ta ni mí, kí ni mo jẹ́, kí ni mo lè ṣe, èmi kò rí. Ọlọ́run nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo mọ́ ń farahàn fún mi ní rere.
láìsí rẹ Ọlọ́run, àkọ́kọ́ ta ni mí, èkejì kí ni mo jẹ́, ẹ̀kẹta kí ni mo lè ṣe, èmi kò rí. Ṣùgbọ́n ní wíwà pẹ̀lú mi Ọlọ́run, mo mọ̀ pé kí ni mo mẹ́ni tí mo jẹ́. Ní wíwà rẹ pẹ̀lú mi Ọlọ́run, ohun tí mo lè ṣe pọ̀. Ní wíwà rẹ pẹ̀lú mi Ọlọ́run, kò sí ohun tí mo fẹ́ tí ò ní tó mi lọ́wọ́. Nítorí pé kí ni kò sí ohun tí n lè ṣe. Mo sì jẹ́ ohun iyebíye lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú. So fún ìdí èyí Ọlọ́run má ṣe fi mí sílẹ̀ nígbà kankan, nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, níbi gbogbo. Ọlọ́run má farahàn fún mi ní rere. Ìwọ náà, ìjẹ́ èyí ni ìpín tiẹ̀ náà tó wù ọ́. Tó bá jẹ́ èyí ni ìpín tiẹ̀ náà tó wù ọ́, ẹ jẹ́ pé kí ni àpè mẹ́rin la ń pè tèmi jèrè, mo náà pè mọ́ra rẹ̀. Jẹ́ kó di mímọ̀ fún Ọlọ́run wípé kí ni láìsí rẹ̀ pẹ̀lú rẹ̀ kò sí ohun tó jẹ́. Jẹ́ kó di mímọ̀ fún Ọlọ́run wípé nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, níbi gbogbo, ọ gbọ́dọ̀ mọ farahàn fún ọ. Nítorí pé nígbà tó bá ń farahàn tó ń fi tó ń mú ọkọ mọ rí òun ní rere, tó ń kọ́ mọ rójú ẹ̀ ní rere, ìgbà yẹn ló tó lè ṣe kí ni, ló tó lè ṣohun gbogbo, ló tó lè jẹ́ nǹkan, ló tó lè ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni àní ojúlọ́mọ tún ògo kan bọ́nu ògo, inú gbẹ̀rẹ̀ bọ́nu gbẹ̀rẹ̀, inú àṣírí bọ́ sínú àṣírí ní ojoojúmọ́, lóòrèkóòrè, ní ọ̀tún lójoojúmọ́. Oṣù kẹfà la tún ti bẹ̀rẹ̀ yìí pẹ̀lú agbára rẹ̀. Oṣù tó dá ọdún sí méjì. Gbọ́ mi, kò sẹ́ni tó lè rin àrìnyè nínú ìrìnàjò oṣù yìí, kò sẹ́ni tó lè ṣe rere nínú oṣù yìí, bẹ́ẹ̀ ni ní ìyókù tó kù tọdún yìí àti ní gbogbo ọjọ́ ìyókù tó kù tí ẹnì kòkó lò láyé, láì jẹ́ wípé kí ni Ọlọ́run bá pẹ̀lú rẹ̀. Ìdí ni wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ ogun àti wàhálà àti ìdààmú ló ti wà nínú ayé, táwọn èèyàn ti kó sínú ayé lónìí. Gbọ́ ohun tí ẹsẹ̀ Bíbélì sọ, Ọlọ́run sì wí fún wa pé òpin gbogbo èèyàn dé iwájú mi, nítorí pé kí ni ìwà búburú àwọn èèyàn ti pọ̀ jù. Ìwà búburú àwọn èèyàn tó pọ̀ nígbà yẹn, tọ́lọ́run sọ pé òun pa ayé rẹ̀, tó fi pa ayé rẹ̀ àti èèyàn àti ohun ẹranko tìmí tó fi dáná nìkan sí, iná ló tún ti kún ayé lọ́jọ́ tuntun ni. Ká mọ̀ pa ènìyàn bí ẹni pẹran, ká mọ̀ fi yàn sówó, ká mọ̀ fi yàn sonírúurú kan, ká mọ̀ lo agbára lórí àwọn tí èèyàn bá ti lè mú láti mọ̀ rẹ́ wọn jẹ, àbí láti mọ̀ yàn wọn jẹ, àbí láti mọ̀ dá wọn lóró, àbí láti mọ̀ pa wọn lẹ́kún, àbí láti mọ̀ ṣe wọn ní ìṣekúṣe ní àwàrà tó bá ti wù wọ́n. Tẹ́ bá kíyèsí nínú ayé lónìí, gbogbo nǹkan ó dojúrú, kò sẹ́ni tó mọ ibi tí orí wà àti ibi tí ẹsẹ̀ wà mọ́. Àwọn kan sọ pé àwọn sá lọ sí ìlú èbò, àti ìlú èbò tí wọ́n sá lọ àti Áfíríkà, gbogbo ẹ̀ kò síbi kan lọ́rọ̀ sí tó ṣe kíni o tó rọgbọ, nítorí wípé kíni ọkàn àwọn ènìyàn burú, ó kún fún bí àti búburú ìwà bàjẹ́ lójoojúmọ́ sí nígbà gbogbo. So fún ìdí èyí, ẹni tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀ láti mọ farahàn gẹ́gẹ́ bó ṣe farahàn Nóà, láti mọ gbénu ẹ̀ gẹ́gẹ́ bó ṣe gbénu ayé Nóà, láti mọ sọ kí ni àwọn ìgbésẹ̀ tó kàn, kí ni ó yẹ kó rìn, bó ni ó ṣe kó rìn, kí ni bó yẹ kó gbégbèsè rẹ̀, àti kí ni àwọn kan tó yẹ kó ṣe, dandan ni yóò darapọ̀ mọ́nú ayé yìí. Kò sí ọ̀rọ̀ tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. Tó bá náà wọ́n darapọ̀ mọ́nú ayé yìí, ẹ jẹ́ pé kí ni dandan ni yóò parẹ́ máa yé rárá, nítorí pé kí ni àwọn ayé, àwọn ẹni títí ayé, àwọn ti Sátánì yẹn, wọ́n padà ṣe léṣe, wọ́n padà tẹ̀rí rẹ̀ bá, wọ́n padà fi dára tó bá wù wọ́n. Ṣùgbọ́n tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀, tọ́lọ́run bá farahàn fún ọ ní rere, tọ́lọ́run farahàn fún mi ní rere, kò sẹ́ni kankan tó lè ṣe ọ níbi, kò sẹ́ni kankan tó lè ṣe ibi níbi. Ìdí ni wípé kí ni ọ̀nà tọ́lọ́run mọ̀ fi ẹnì kankan wá lé, nígbà tí kálukú bá ti lójú ọ̀nà rẹ̀, kò sí ẹni bí ẹni búburú kan tí ó lè débi ọ̀nà yẹn. Kì í sọ̀nà tí máa ń ṣèrìn fún àwọn ẹni bí. Ohun àkọ́kọ́ nìyẹn. Èyí tó tún dàbí rẹ̀, Ọlọ́run yóò mọ sọ kí ni àwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ kéèyàn ó ṣe ní àkókò kọ̀ọ̀kan àti nígbà kọ̀ọ̀kan, ìtọ́gbà ìgbà mú irú àkókò tí ẹ bá là kọjá. Bẹ́ẹ̀ ni yóò súnmọ́ tọ́ kálukú sọ́nà bóòdì yóò ṣe bọ́ nínú ìṣòro àti ìlàmú tó ń là kọjá. Èyí tó fi ṣe pàtàkì láti mọ bèrè fún ìfarahàn Ọlọ́run. Gbọ́, láìsí ìfarahàn Ọlọ́run, ta ni mí? Tí ó bá sí ìfarahàn Ọlọ́run pẹ̀lú mi, kí ni mo jẹ́, kí ni mo lè ṣe? Èmi kò rí o. So fún ìdí èyí, mo nídìí ìfarahàn Ọlọ́run nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, nínú gbogbo, níbi gbogbo, nínú kó yòówù tí wọ́n bá ṣe ní gbogbo ọ̀nà. Ẹ̀yin mọ̀ títí ẹ, ṣùgbọ́n èmi mọ̀ títí mi. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ pé ìwọ náà gbọ́dọ̀ lè láhùn rẹ láti lè sọ fún Ọlọ́run pé kí ni Ọlọ́run,
láìsí ìfarahàn rẹ pẹ̀lú mi kò sí tí mo jẹ́, láìsí ìfarahàn rẹ pẹ̀lú mi kò sí tí mo lè dá ṣe, láìsí ìfarahàn rẹ pẹ̀lú mi Ọlọ́run ó ti tán fún mi, láìsí ìfarahàn rẹ pẹ̀lú mi Ọlọ́run ní tí mo lè ṣe kò sí. Gbogbo àlè mọ́ sọ Ọlọ́run ìjọ tó bá sọ pé òsì kìíní ò ṣe pẹ̀lú mi mọ́, ò ní nǹkan ṣe pẹ̀lú mi, fẹ̀kẹ́ náà mọ̀ mi kú láyé tó pé tí Ọlọ́run bá pa mí tì kí ló tó kù mí kú. Ìdí ni wípé níwájú lẹ́yìn lọ́tún lósì lókè nísàlẹ̀ lẹ́yìn Ọlọ́run Jésù Kristi àti ẹ̀mí mọ́ ta ni mo tún ní, èmi kò ní ẹnì kankan. So tọ́lọ̀ bá sọ pé òun ò bá mi ṣe mọ́ kí ló tún kù mí kú tí mo fẹ́ mọ́ ṣe nínú ayé. Bó ti wù kí n lówó kí n lọ́lá kí n lọ́rọ̀ kí n lóhun gbogbo tó tẹ́ pé kò sẹ́ni tó lọ́lá lọ́rọ̀ tó lóró tó mi, tọ́lọ̀ bá sọ pé òun ò bá mi ṣe gbogbo tí mo ní yẹn kò ní ìtumọ̀ kò ní ìwúlò kankan mọ́, nítorí pé kí ni kò sí agbára kankan nínú rẹ̀. Ìwọ tó bá wò wípé tẹ̀bí wọlé léyìí tẹ̀bí mo ti ní ìwé wọ́n ti ní gbogbo nǹkan gbọ́ mi, tí Ọlọ́run ọba wà pẹ̀lú ènìyàn, tọ́lọ́run ọba mọ farahàn tọ́lọ́run ọba wà pẹ̀lú rẹ̀ gbogbo tó ní o sẹ́ńkọ́ǹtì kan ó ti pọ̀ jù láti mú kí gbogbo ẹ̀kọ́ parun. Sẹ́ńkọ́ǹtì kan sì kí ni ó ti pọ̀ jù tọ́lọ́ pé ọdún ni bẹ́ẹ̀ pé Sátánì fi jẹ Jóòbù ni tó fi sọ́dọ̀ ẹni tó dùbúlẹ̀ àtàn tí ń kú lọ sọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọdún ni náà kì í sọ̀rọ̀ ọdún lọ wádìí dáadáa, kì í sọ̀rọ̀ ọdún ọ̀gbọ́n ni bí a ṣe sọ bí a ṣe rí lọ bí wọ́n ṣe mú ròyìn wípé ilé jó ilé àtàwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n mú ròyìn wípé gbogbo oko rẹ̀ jóná, bẹ́ẹ̀ náà ni wọ́n tún mú ròyìn pé gbogbo ohun ìkórè rẹ̀ tó kójọ sí kí ló jóná, yẹ pé ní àkókò kan náà ni wọ́n mú ròyìn gbogbo nǹkan tí Nóà ní wípé àkókò kan náà ni wọ́n mú gbogbo ẹ̀ wá fún. Wàá wo ẹni tó lọ mọ mú ròyìn ìbànújẹ́ lọ fún Nóà nìkan ní kù, gbogbo ẹ̀ ní ṣe kí ní parun àtàwọn òṣìṣẹ́ o àtàwọn ẹrú o àti gbogbo ẹ̀yọ́ pa ẹni tí yóò mú ròyìn lọ fún Nóà nìkan ló kù ní mọ́ṣẹ́kù. Tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ bí ó ṣe pọ̀ tó bínú àṣẹ ní ọ̀rọ̀ àtún gbogbo tó tọ́ pọ̀ tó kò tó wákàtí tí Sátánì fi ṣe kíni tó fi jẹ gbogbo ẹ̀rú tí kò tó dájú búlẹ̀ nínú àìsàn tó bá yẹ pé ohun tó gbẹ́kẹ̀lé ojú pé gbogbo wa àgbáyé ọwọ́ rẹ ló wà, gbogbo ọ̀rọ̀ àgbáyé lọ́wọ́ rẹ, gbogbo àṣà àgbáyé lọ́wọ́ rẹ, gbogbo àwọn alágbára ayé ìwọ ni wọ́n ṣe kíni, ìwọ ni wọ́n ń sìn. Gbọ́ mi tọ́lọ́wọ́ wà pẹ̀lú rẹ tipẹ́tipẹ́ o ti kú. Gbogbo àwọn tó kójọ tó gbẹ́kẹ̀ tó rò pé òun ni àwọn ni wọ́n jẹ́ agbára tó lè jẹ́ agbára fún àwọn gangan ni wọ́n kọ́kọ́ jẹ ọrùn náà tegun. So Ọlọ́run ni kó mọ wá ìfarahàn rẹ̀ nígbà gbogbo, Ọlọ́run ni kó mọ pè láti mọ darapọ̀ mọ́ ayé rẹ̀ nígbà gbogbo. Wo bó ṣe ń rìnrìn àjò ayé rẹ̀ lọ bẹ̀rẹ̀ láti oṣù kẹfà lọ jẹ́ kí ohun gbogbo kó di ọ̀tun ní rere láàrin wa àti Ọlọ́run. Láti jẹ́ pé kíni kọ́lọ̀n kó tó bọ̀ mọ́ farahàn ju bó ṣe farahàn lọ, láti jẹ́ pé kíni kọ́lọ̀n kó tó mọ́ jẹ́rìí àrínú ayé rẹ̀ bó ṣe rẹ̀ lọ, láti jẹ́ pé kíni kọ́lọ̀n kó tó mọ́ gbénu rẹ̀ bó ṣe gbénu rẹ̀ lọ ju tàtí wá lọ. Nítorí pé kíni nípasẹ̀ rẹ̀ ló ti lè ní ohun gbogbo. Abálájọ tó lórí yẹn fi kọrin wípé kíni bàbá kọ̀ mí torí Jésù mo fara mọ́, ẹbí kọ̀ mí torí Jésù mo fara mọ́, báyà bá kọ̀ mí torí Jésù mo fara mọ́. Ìdí ni wípé bí mi ò ní ènìyàn láyé bí mo ní Jésù ó ti tó. Ìdí ni wípé bí mi ò ní ènìyàn láyé bí mo ní Jésù ó tó mi. Àníṣe bí mi ò lówó lọ́wọ́ bí mo ní Jésù mo ti lóhun gbogbo. Bí mi ò lówó lọ́wọ́ bí mo ní Jésù mo ti lóhun gbogbo. Nígbà tí ó parí rẹ̀ ọmọ tó sọ orin inú ìwòrí lọ́lọ́mú bàbá mi àtọ̀lọ́run mi fún mi ní ìrànwọ́ rẹ kí n lè ròkà gbogbo ayé lọ́lá orúkọ rẹ. Amen. Kí ló dé tó lórí yẹn tó fi kọrin yẹn báyìí ní ìpàdé pé bàbá mi àtọ̀lọ́run mi fún mi ní ìrànwọ́ kí n lè ròkà, nítorí wípé kí ni Ọlọ́run tí wọ́n bá tọ́lọ̀ bá ti wà pẹ̀lú rẹ̀ òun ọmọ ríran lọ́wọ́ Ọlọ́run gbà tó bá ti ríran lọ́wọ́ òun gbà gbogbo gbà ní gbogbo ojú ayé òun tó ń bá nídìí yọmọ tó ń lọ́wọ́ ìgbà gbogbo ibikíbi tó ń bá wà ayé ọmọ gbà òun fún rere. Ìtọ́jú pé Ọlọ́run farahàn Nóà
nítorí pé ọlọ́run gbénu Nóà, nítorí pé ọlọ́run bá Nóà sọ̀rọ̀ gbọ́ ọ̀pá gbogbo ayé rẹ pátápátá àti ènìyàn àti ẹranko àti igi àti gbogbo ohun tó dá pátápátá ló parun, ṣùgbọ́n Nóà àti ìdílé rẹ̀ wọ́n wà láàyè àti gbogbo ohun tó lè wúlò fún Nóà ní jíjẹ ní mímu àti ẹranko ni o àti àwọn igi àtoríṣi gbogbo ó sì kíni ó dá gbogbo wọn sínú ọkọ̀. Ó farahàn Nóà láì jẹ́ kí Nóà kó lè kan ọkọ̀ gbọ́. Ṣé Nóà jẹ́ bí káfíńtà ni? Bó wà ní Nóà ṣe tó fi ṣe kíni tó fi gégi ìbúlò tó lóní tó fi gégi bó ló ṣe fagi yẹn bó ló ṣe rígi yẹn tó láti fi kan ọkọ̀ yẹn. Ọ̀gbọ́yé bí ọkọ̀ yẹn bó ṣe fẹ̀ bí ó ṣe ga bí ó ṣe gùn tó ni. Wọ́n náà mọ̀ rí ṣe àtòun àtàwọn ọmọ rẹ̀ nítorí pé kíni Ọlọ́run farahàn. So ọ̀kọ̀ọ̀kọ̀ wá nira fún Nóà láti ṣe kò sì sẹ́mọ́ gbọ́dọ̀ kiri pé igi ibo ni kò wọ́n lọ sóhun ni kò lọ báyìí ni sílẹ̀ ni kò lọ báyìí ni kí ni fi gbá igi mú mọ́ra wọn kò sí wàhálà gbogbo kan nítorí pé kíni Ọlọ́run farahàn. So bí yóò ṣe mú èkíní àti èkejì mọ́ra wọn gbogbo Ọlọ́run ṣe kíni lọ́lọ́run kọ́ Ọlọ́run sọ fún Ọlọ́run sì wà pẹ̀lú ẹbí ṣe ń ṣe. Ọlọ́run mú kí gbogbo ẹ̀kọ́ mọ̀ rò láti mọ rígi yẹn gé Ọlọ́run mú kọ́ rọrùn fún láti mọ rígi yẹn kó wá síbi tí ó ti gbé kọkọ̀ gbogbo Ọlọ́run mú kọ́ rọrùn fún láti mọ̀ ṣe. Tọ́lọ́run bá farahàn nínú ayé ènìyàn fún rere kò sóhun kan tí mọ́ nira fún ènìyàn láti ṣe kò sóhun kan tí mọ́ sọ̀rọ̀ fún ènìyàn láti ṣe. Èyí dààmú èyí sọ̀rọ̀ wípé hàn ibo ni mo fẹ́ yà sí tani ojú ọ̀nà fún mi kò sí bẹ́ẹ̀ gbọ́. Gbogbo ẹnu mo fi sọ mo sì lè fọwọ́ sọ̀yà nípa ìdarí Ọlọ́run nípa ìfarahàn Ọlọ́run mo fi débi tí mo dé lónìí. Gbogbo tí mo ní tí ó bá sí ìfarahàn Ọlọ́run ní ilé ni. Irinṣẹ́ tí mo sọ pé mo manage o bó ṣe jẹ́ irinṣẹ́ tí mo manage tó yẹn tí ó bá sí ìfarahàn Ọlọ́run pẹ̀lú mi ní rere ni ilé rere iṣẹ́ yẹn. Gbogbo gbà ẹ má wò pé mo fẹ́ràn kí mo yin Ọlọ́run ìṣe ní fẹ́ràn kí mo yin Ọlọ́run nígbà tí mo bá jókòó tí mo bá rò títí kì í yé mi báwo ni mo ṣe débi tí mo dé yìí. Tí tó bá yẹ pé ènìyàn bá ní sí mo ṣe débi tí mo dé táyé pé ọgbọ́n àtàgbára mi ni tí mo débi tí mo dé yìí tí ó bá sí pé kiri Ọlọ́run Jésù Kristi àti ẹ̀mí mímọ́. Ìfarahàn Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé ènìyàn. O lè mọ̀ sí pàtàkì nínú ayé ṣùgbọ́n nínú ayé tèmi ó sì kíni ó sì pàtàkì. So béèrè fún ìfarahàn Ọlọ́run bó ṣe tẹ̀síwájú nínú ìrìnàjò ayé rẹ̀. Ó tọ́lọ́run bá farahàn nínú ayé rẹ̀ sórí gbogbo èèyàn ṣe ń pariwo nínú ayé pé wàhálà àgbọ̀n ìdààmú ìfòró ti pọ̀jù àwọn èèyàn ní ayé lára àwọn alágbára àwọn kan sọ pé wọ́n ní àwọn ará kan bẹ̀ tí pé wọ́n ń pẹ̀lú àwọn alágbára olówó àgbáyé pé àwọn yẹn wọ́n fẹ́ gba ẹ̀mí gbogbo ènìyàn kò sí kan tó fẹ́ kọ́ pẹ̀lú wọn nítorí pé kíni bó ni ìwọ wọn ò sí ní pàdé Ọlọ́run yọmọ sí kíni yọmọ kọ ọgbọ́n ní tó wí ni ó ní èmi ò fẹsẹ̀ rẹ lé ọ̀nà tí ìwọ yóò tọ̀ èmi ó sì mọ tan ìmọ́lẹ̀ ìṣepà àti ọ̀nà rẹ tọ́lọ́wọ́ bá fara hàn bó ló sì fẹ́ kó fẹsẹ̀ rẹ lé ọ̀nà bó ni ó sì fẹ́ tan ìmọ́lẹ̀ ìṣepà ọ̀nà rẹ. Nítorí àkókò ọjọ́ ti lọ ṣùgbọ́n kọ́lọ̀ tó lè fara hàn kì í ṣe pé ọkàn ọmọ kékeré Ọlọ́run ìwọ ni mo fẹ́ mọ rí ya fara hàn mi mọ gbénu mi wà mọ kọ́ mi láì ṣí rẹ̀ mi kò lè ṣe kankan ìwọ náà oníṣẹ́ tó gbọ́dọ̀ ṣe o nítorí pé Ọlọ́run retí kankan látọ̀dọ̀ tiẹ̀ náà nítòsí retí lọ́dọ̀ rẹ̀ kì í ṣe kan tó le òun náà ni pé ìgbé ayé wà mímọ́. Kí ló dé tọ́lọ́run fi fara hàn Nóà tí ò fi fara hàn yòókù ṣé Nóà nìkan ni ó sì kéde nìyẹn ni ṣùgbọ́n ó rí pé ìgbé ayé Nóà ó yàtọ̀ sí gbogbo àwọn yòókù àti ìdílé rẹ̀. Èmi lónìí kan sí ìgbé ayé mi ó jẹ́ ìgbé ayé tó wu Ọlọ́run nínú ọ̀rọ̀ nínú rìn nínú èrò ọkàn mi nínú àwọn kan tí mo ń ṣe ní kọ̀kọ̀ àti ní gbagba ṣé ìgbé ayé mi sójú ìtọ́ fògbà àti fún Ọlọ́run. Ìbéèrè tó yẹ kí kálukú ọmọ ìbíra wa léèrè ni tó bá kù díẹ̀ káàtó wo lọ ṣàtúnṣe níbi tó bá kù díẹ̀ káàtó sí kébìnrin kì í ṣàtúnṣe níbi tó bá kù díẹ̀ káàtó sí tí kálukú bá ti ṣàtúnṣe ti ara rẹ̀ kò sí ẹni tọ́lọ̀ ní farahàn. Ìdí ni mo fi mọ́ ń tẹnu mọ́ nígbà gbogbo pé mo gbàdúrà Olúwa wádìí mi kò sì rídìí mi ọ̀rọ̀ mo fẹ́ mọ kọ̀ọ̀kọ́ tipa ti kọ̀kọ̀
ibi kó tán bá kú sí Olúwa ràn mí láti lè ṣàtúnṣe wú gbogbo tí òfògbà àti fẹ́rẹ̀ hàn láyé mi wú dandanù fún ọ̀dàrú kó láyé mi kó jọ wọn tó káyé mi kó di mímọ́ kí n lè mọ̀ wù ọ́ ní gbogbo ọjọ́ ayé mi. kí lo fẹ́ gbà nínú gbogbo àfàjẹ́ ayé yìí fún àkókò kan ni wó jáwọ́ nínú ìwà búburú ṣé torí àti lówó yìí ṣé torí àti dọlọ́lá àti dọlọ́rọ̀ ṣé torí ìran rẹ tó fẹ́ kọ́ wá sí ìmúṣẹ ó nídìí láti darapọ̀ máa yé má ṣe gbàgbé ohun tí Jésù sọ a wà nínú ayé ni àwa kì í ṣe tayé o a ṣe kí ni a wà nínú ayé ni ṣùgbọ́n àwa kì í ṣe tayé máa rántí lé lójoojúmọ́ so fún ìdí èyí má ṣe darapọ̀ máa yé tó pé àwọn tí tayé wọn ò lè ṣe ìfẹ́ ti Ọlọ́run lójú kan sọ nínú ìyìn wa ọjọ́ mẹ́ta tó parí tó bẹ̀rẹ̀ oṣù wípé kí ni má ṣe gbàgbé o nígbà tó jẹ tán tó yò tán tó ní owó tó ní ọlá tó ní ọrọ̀ tó ní ohun tó ń fẹ́ bóyá o ti lówó tí náà ṣùgbọ́n kan bẹ̀rẹ̀ nígbà tí ṣùgbọ́n tó ń bẹ ní ayé rẹ̀ tó bá mú kó tán ọ wà mọ̀ sí kíni ọ lọ gbé ère kan kalẹ̀ ọ wà mọ̀ tọ̀ àwọn ẹlòmíràn lọ àbí ohun mìíràn láti lọ mọ̀ bọ́lá fún láti mọ̀ bọ̀wọ̀ fún láti mọ̀ sìn wọ́n mọ̀ sì jẹ́ kọ̀ọ̀rọ̀ ayé kó rí bẹ́ẹ̀ nítorí pé kíni òun Ọlọ́run tún lè bínú sí ọ nítorí rẹ̀ ó tún lè bínú sí mi nítorí rẹ̀ tó pé òun lẹni tó gbà mí òun lẹni tó gbà olóhun tó gbẹ̀nì kankan wá kó lóko ẹrú òun ló sì tún gbà mí ló sì tún gbà yóò sì tún mọ gbẹ̀nì kankan wá lọ títí láéláé so fún ìdí èyí ohun tó nídìí ìgbé ayé wà mímọ́ gẹ́gẹ́ bí inú àti gbé ìgbé ayé níwà ní ìgbé ayé wà mímọ́ òun àti ìdílé rẹ̀ tó náà fi gbà wọn la ọ̀pá gbogbo ayé ló tó àtòdodo ṣùgbọ́n ìdílé inú àṣẹkù nípasẹ̀ ìdílé inú lónìí lèmi àti àtòfi wà ní ayé mo gbàlagbà ní orúkọ ti Jésù Kristi okun àtàgbà àti nímísí àtẹ̀mọ́ tí èmi àti ẹni nínú láti lè mọ gbé ìgbé ayé tó wù Ọlọ́run alààyè ìjẹ́ pé lábẹ́ àkóso bó ti wù kó rí nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo Ọlọ́run yóò mọ fara rẹ̀ hàn fún ẹnìkọ̀ọ̀kan wa yóò mọ fara hàn mí fún yóò mọ fara hàn fún rere yóò sì mọ mú kí ẹnìkọ̀ọ̀kan kọ́ mọ kún fún ògo ìgbéga tó lójoojúmọ́ Ọlọ́run nínú àánú rẹ̀ ó kún ẹnìkọ̀ọ̀kan wa fún agbára wọ̀nyí ó kún ẹnìkọ̀ọ̀kan fún mi sí wọ̀nyí ọ̀sọ̀ ènìyàn agbára pátá nínú rẹ̀ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayé rẹ̀ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ ìwọ tó tún mú mi bẹ̀rẹ̀ ní rere nínú ìrìnàjò oṣù kẹfà yìí pẹ̀lú ìsininíyè nípa ọ̀rọ̀ rẹ̀ láti mọ gbé ìgbà yìí mọ́ ìdí òfin mọ́ farahàn mi ní ọ̀túnlọ̀ tó lè ju tàtí wọn lọ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ bàbá gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ ọmọ gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ mímọ́ ayérayé ní orúkọ Jésù gba ọpẹ́ àti èmi ìwọ tó tún mú mi bẹ̀rẹ̀ oṣù yìí ní àtàlà fàájì oṣù kẹfà nípa agbára àṣẹ ní rere ìjẹ́ pé ìwọ tó ṣe mí ní àyìn láti mọ gbé ìgbà ìwà ìmọ̀ ìgbà tó wù Ọlọ́run aláyé ìtí ẹ pé ìjọ tó mú kí wọn kó tó àmọ́ farahàn fún mi nígbà gbogbo ní rere ní ojoojúmọ́ ìjà tí wọn lọ ìjọ tó mú kí Ọlọ́run kó tó àmọ́ bá mi gbé ní ọ̀tún ní ìjà tí wọn lọ ìjọ tó mú kí wọn tó mọ jẹ́ àgbà ní rere láì jọ̀tún lọ́wọ́ àmọ́ sọ wípé o ṣe gba ọpẹ́ àti èmi ológojọ́ mọ̀ sọ wípé o ṣe gba ọpẹ́ àti èmi alájọ mọ̀ sọ wípé o ṣe gba ọpẹ́ àti èmi ìjìnlẹ̀ fẹ́ ò bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ gba ọpẹ́ olùwàgbà títí èmi ọmọ tí mo gbé orúkọ rẹ ga agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbọ́ mọ́ gbàgbé o ẹ̀bẹ̀ ni mọ́ ń bẹ̀ o èèmọ̀ ní tipá ti kókò mọ́ bẹ̀ ọ́ ni àdúrà tó bá sá ti rí kókò wúlò fún wọ́n sá ti mọ́ gbàfẹ́ mi orúkọ Jésù lẹ́mẹ̀ta ayérayé mo ń dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ìfẹ́ àìlẹ́gbẹ́ tí kò lódiwọ̀n èyí tí wọ́n fi hàn sí mi láti jẹ́ kí n mọ̀ wípé ìwọ ṣetán láti mọ fara hàn mí ju tàtí wá lọ ṣùgbọ́n ti tèmi ní láti mọ ṣe ìfẹ́ rẹ bàbá mo gbé ògo rẹ ga mo fi àtúnkò forúkọ rẹ gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ dà mo gbé orúkọ rẹ ga bàbá mi mọ́ ní orúkọ ti Jésù Kristi mo yìn ológo Ọlọ́run ayé ní orúkọ ti Jésù Kristi mo fọpẹ́ èyàn àtúnkò forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi mẹ́ta ní ọkọ̀ ya gba ọpẹ́ àti èmi látòbíjọ gba ọpẹ́ àti èmi olùwàfẹ́ gba ọpẹ́ àti èmi fún títóbi àdágbára mi nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ ni èyí tó tún fi hàn fún mi ni àìláti jẹ́ kí èmi kó ṣì láti síbi díye àìláti tún fi ṣe kójú bọ̀ fún mi pé ìwọ ṣetán àìláti mọ fara hàn mi ju tàtí wá lọ ìwọ ṣetán láti mọ bá mi gbé tàtí wá lọ àìfún rere ìwọ ṣetán láti mọ jẹ́ ẹgbẹ́ mi tàtí wá lọ láti mọ fara hàn mi ní rere tàtí wá lọ láti
láti mọ gbé nínú ìjàtúwà ní orúkọ Jésù Kristi àìdórúkọ oṣù tí èmi nílẹ̀ láti mọ gbé nínú ìfẹ́ rẹ àti láti mọ ṣe gbójú àṣẹ ògo ní forúkọ rẹ ní forúkọ rẹ ògo ní forúkọ ìfẹ́ àìlẹ́gbẹ́ lélẹ́yìí ìfẹ́ tó ga jùlọ lélẹ́yìí àì láti sinmi níyè àì láti jẹ́ kí n mọ̀ àní ohun tí ń ṣe ìfẹ́ rẹ àti àṣẹ rẹ àti láti mọ ṣe gbogbo ìlànà rẹ láti mọ ṣe jẹ́ kí àdìkí mọ̀ ṣe tó mọ̀ ṣe owó nípa ti fẹ́ tí èmo fi ní rí farahàn rẹ mọ̀ olóhùn mọ̀ ṣe o ológun jù ọmọ ṣe alágbára mọ̀ sọ wípé ṣe ìyìn ògo ọlá àti pẹ̀lú forúkọ rẹ mímọ́ gbọ́ ọpẹ́ olùgbà yìí mi gbọ́ ọpẹ́ olùgbà yìí mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ògo gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ̀ mẹ́ta nínú ọ̀kan nítorí wípé gẹ́gẹ́ bí ìwọ ṣe farahàn náà bẹ̀rẹ̀ láti lóṣù kẹfà lọ ìwọ tó tún bẹ̀rẹ̀ ọmọ farahàn èmi náà jù bẹ́ẹ̀ lọ ọmọ mú mi rí ọ nígbà gbogbo ní ọ̀tún rẹ̀ jù bẹ́ẹ̀ lọ fún rere àti fún ìgbéga ètò pé fún rere lọ farahàn náà mo dá gbogbo àti pé fún èmi náà láti àkókò lọ fún rere ọbẹ̀ sí farahàn mi jù àti máa lọ ọbẹ̀ sì jẹ́ àgbẹ̀rẹ̀ mi àti ìtàfẹ́ lọ ọlọ́run ògo ìyìn ní forúkọ rẹ̀ àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ògo gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ mẹ́ta yìí lọ́kàn gbogbo ògo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ nítorí wípé àyè ní ọ̀tún tẹ̀sán lọ àyè níwọ̀ tún ti pinnu àyè wọ́n tún ṣe tán ìwọ́n tún mọ farahàn mi jù àti wá lọ ní rere àgẹ́gẹ́ bó ti farahàn náà fún rere ni bẹ́ẹ̀ ni àyè ìwọ́n tún ti bẹ̀rẹ̀ tún farahàn mi náà ní rere bẹ́ẹ̀ ni nígbà gbogbo tó gbogbo ìwọ́n tún mọ farahàn mi fún rere àyè nínú ayọ̀ nínú ìdùnnú ìwọ́n tún mọ farahàn fún rere ní gbogbo rẹ̀ wọ́n mọ farahàn fún rere pẹ̀lú agbára rẹ̀ wọ́n mọ farahàn fún rere lórúkọ Jésù Kristi láti mọ gbogbo pọ̀ sí lóko nínú aláìní agbára rẹ̀ bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti ẹ̀bẹ̀ mo yìn ológo tó pé ìwọ́n tún mọ jẹ́rẹ̀ agbára ìlú ayé mi ní rere nígbà gbogbo bẹ́ẹ̀ ni ìwọ́n tún mọ fi gbẹ́dùn mi ní ọ̀tún ní rere àti wà lọ olú àmọ̀sọ̀ wípé o ṣe àgbà àmọ̀sọ̀ wípé o ṣe olóró ọ̀fẹ́ àmọ̀sọ̀ wípé o ṣe ìyìn ògo ọlá àti pẹ̀lú forúkọ rẹ̀ àyẹ̀mọ̀ bàbá gba ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èmi yìn ọlọ́run ayérayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àkọ̀tun ìfarahàn rẹ̀ nínú ayé mi fún rere èyí tí wọ́n tún ti bẹ̀rẹ̀ báyìí jútà tí wọ́n lọ nínú àbẹ̀ láti lóṣù kẹfà lọ àti títí lálẹ́ fún ìfinú mi ṣebùgbé tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ìfinú mi ṣebùgbé ní rere bẹ̀rẹ̀ láti lóṣù kẹfà lọ àní jútà tí wọ́n lọ àní títí lálẹ́ ìjẹ́ pé nínú ògo tí ọ̀dẹ́gbẹ́ tí ò lójú wọn àní èmi bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí èmi ọmọ gbòòrò sí ìsìnmọ̀ gbìlẹ̀ sí ìmọ̀ta sí ìmọ̀ ṣe rere sí ojoojúmọ́ ìrẹ́pẹ́tà yóò mọ̀ wá sí ìmúṣẹ bàbá gba ọpẹ́ àti èmi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ àjùlọ gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ fún ìfarahàn rẹ tí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí farahàn ayé mi fún rere àní fún ìgbẹ́rù mi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbẹ́rù mi fún rere ní rere ju àtiwá lọ ti gbogbo agbára tó fi jọrọ àní bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà àti títẹ́lẹ̀ ju gbogbo àwọn oṣù yòókù àtàwọn ológun tí mo ti lò kọjá lọ ọmọ iṣẹ́ Ọlọ́run alágbára jùlọ ọmọ iṣẹ́ ológo jùlọ ìdúró pé àní fún rere ìwọ tún ti bẹ̀rẹ̀ sí farahàn fún mi ju àtiwá lọ àní fún rere ìwọ tún bẹ̀rẹ̀ sí gbẹ́rù mi ju àtiwá lọ àní láti mọ̀ mi pé jẹ́ pé àní nínú ògo ní ọlánúgbà mi olùgbọ́ ẹ̀bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí èmi ó sì mọ̀ pọ̀ sí èmi ó sì mọ̀ gbòòrò sí mọ̀ gbilẹ̀ sí nígbà gbogbo ẹgbẹ́ ní gbogbo ti ṣe rẹ̀ bí àní yóò tún bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún nípa agbáṣẹ nínú ayọ̀ nínú ògo tó ga tẹ́lẹ̀ gbótó náà orí ẹgbẹ́ ó bẹ̀rẹ̀ sí fún nípa agbáṣẹ nínú ayọ̀ nínú ògo tó ga tẹ́lẹ̀ gbótó náà ògo ní forúkọ rẹ̀ bàbá mi mímọ́ èyí ní forúkọ Ọlọ́run àtòbí jùlọ mẹ́ta ní òkè àgbà ọpẹ́ olùgbà yìí olùgbà ọpẹ́ olùgbà mi títí lè bí ọ̀bọ̀ yẹn sí mọ̀ gbogbo òṣìṣẹ́ bàbá mi mímọ́ aláàánú àgbà ọpẹ́ olùgbà yìí mi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi béèrè fún ìdáríjì ṣùgbọ́n nígbà tó ń béèrè fún ìdáríjì rí wípé ìwọ gangan fúnra rẹ òun kúrò nínú ìwà ibi rí pé òun kíyèsí ara rẹ láti mọ jẹ́ mímọ́ nígbà gbogbo lóòótọ́ ni Ọlọ́run máa ń dáríjì yàn ṣùgbọ́n kì í ṣe pé kíyàn tún ọmọ mọ́ dẹ́ṣẹ̀ o nígbà tó ń béèrè fún ìdáríjì pé o ti pinnu láti mọ́ dẹ́ṣẹ̀ mọ́ níjẹ́ báyìí orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta wàá gbọ́ o kì í ṣe pé kíyàn kì í sọ̀rọ̀ pé èmi pé o èmi jẹ́ṣẹ̀ wọ́n ọ̀rọ̀ pé mo pé ò sí níbẹ̀ ẹni pípé kan ò sí láyé ìyẹn mo fẹ́ kó dá lójú ẹni rẹ kan kò ṣe kí ni o kò sí láyé Jésù ti fìdí rẹ̀ múlẹ̀ yàtọ̀ sí Jésù Kristi gan nínú ìwé àwọn ètí ìjọ àrùn kìíní jáde kejì àti fìdí pé gbogbo òdodo àwọn èèyàn bí èkìsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni àníṣe ẹni tó bá dóhùn ọ̀jẹ̀ṣẹ̀ tí èṣù ni kì í ṣe ti Ọlọ́run nítorí pé mọ́lọ̀ lékè Ọlọ́run kì í sì ṣe kì í lóòótọ́ lọ́dọ̀ tó túmọ̀ sí pé lẹ́yìn Ọlọ́run ẹni rẹ kan kò sí wọ́n sọ wípé o pé ebi tí wọ́n ẹlẹ́ṣẹ̀ ni mí ní gbogbo ọ̀nà èyí lè sọ pé ẹ̀ṣẹ̀ tí nǹkan tí mo mọ̀ nípa ẹlẹ́ṣẹ̀ ni mí nítorí fi mu tí Jésù sọ pé òun ìṣẹ́ni rere èmi kọ́ ní sọ pé ẹni rere ni mí a ti fi jìnnà pé lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni rere kan nítorí túmọ̀ sí pé wọ́n fẹ́ mọ́kọ̀ bó ti wù kí n mọ rìn dédé tó níwájú Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ sì ni mí tẹ́bí akọ ọ̀gbọ́n tá a kọ ni
alóyún mi nínú ẹ̀ṣẹ̀ àti bí mi nínú ẹ̀ṣẹ̀ àtúnwò mi nínú ẹ̀jẹ̀ mo ti jẹ mo ti dàgbà. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Àánú ni mo béèrè fún Ọlọ́run ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi ní gbogbo orúkọ Jésù mi sọ bí di mi pátá nínú rẹ̀ nípa oore ọ̀fẹ́ àṣìfẹ́ tó wà tó dúró títí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àánú ni mo béèrè fún oore ọ̀fẹ́ ni mo béèrè fún ìyọ́nú ni mo béèrè fún láti orí tẹ́lẹ̀ bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi aṣọ mi di mímọ́ ṣàánú fún mi ní gbogbo orúkọ Jésù mi aṣọ mi di mímọ́ bójú wò láti kọ́ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ méjì mi dárí gbogbo àṣírí méjì mi Olúwa aṣọ mi di mímọ́ Ọlọ́run olóore ọ̀fẹ́ Ọlọ́run àrùjọ láti kọ́ bàbá dárí gbogbo àṣírí méjì aṣọ mi di mímọ́ ní gbogbo orúkọ Jésù mi àní ẹlẹ́ṣẹ̀ mi ní gbogbo ọ̀nà àìníwọ̀ nìkan lẹ́ni pé ẹni mímọ́ ìwọ ló tó àdódò jọ èyí mi ṣe ń bẹ̀ẹ̀ mi fún àánú bàbá ṣíjú àdúrà wò mí dáríjì mi sọ mi di mímọ́ dáríjì mi sọ ní gbogbo orúkọ Jésù mi sọ di mímọ́ dáríjì mi sọ ní gbogbo orúkọ Jésù mi sọ di mímọ́ nítorí ògbà tí olóògbé bàbá dáríjì mi sọ di mímọ́ pátá ní orúkọ Jésù kò sí nínú ẹ̀jẹ̀ sọ́yà wẹ̀ mọ́ kọ́ pa gbèsè àkọsílẹ̀ ṣe mi pátá kò sọ di mímọ́ pátá fún ògbà tí olóògbé rẹ̀ òṣìṣẹ́ bàbá mi tó pé èyí ti rí ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìrìbọmi ọ̀tún ni mò ń béèrè fún Ọlọ́run wàá túbọ̀ mọ wẹ̀ mí mọ́ wàá túbọ̀ mọ ṣe ìrìbọmi fún mi ní ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi pátápátá kébì kí tó wá jẹ́ mi mọ́ bó jẹ́ mi mọ́ lọ gbogbo tó lè mọ jẹ́ àwọn àkọsílẹ̀ bíburú ẹ̀ jìbí pátápátá nípa mi àbí nípa ohunkóhun kan ṣe tèmi kọ́ mọ ti pín pátápátá láì kù síbi kankan àìní ní gbogbo ọ̀nà àríkèbí kì í sì mọ jẹ́ mi mọ́ gbogbo tí ṣiṣẹ́ àṣepárí àwọn kàìníkọ ẹni búburú ni ìyá kọ́mọdé píparun pátápátá kọ́mọdé wíwí ẹ̀ títẹ̀ pátápátá láì àti láíláí kí wọ́n túbọ̀ mọ ha kí wọ́n fún nínú ẹ̀wọ̀n bó ṣe fún lọ kí ẹ̀wọ̀n kó túbọ̀ ha wọn ju bó ṣe wọn lọ àti mí kọ́mọ̀ṣe sí fún wọn débi kí wọ́n sọ pé àwọn olè gbégbé iṣẹ́ ibi kankan mọ́ bẹ́ẹ̀ ni gbogbo gbà mọ wájà ayé mi kò sì mọ rí ìjà ayé mi ní gbogbo gbà gbogbo àwọn tí wọ́n bá ti fògo fún ọ̀la tí kì í ṣe fọwọ́ lọ́dọ̀ mi wú wọn ti gbogbo kó láì mi fọ́ dànù kọ́ dànù sún wọn kó jó wọn tẹ́lu tó kọ́mọ̀ṣe kù síbi kankan èmi gẹ́gẹ́ wá ní wàá mọ sí mi níyè láti mọ ọmọ ibi tí mo kù sí láti lè mọ ṣàtúnṣe ọ̀nà mi nígbà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi kí n mọ jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere fún ògbà tí ń lógo rẹ fún ènìyàn gbogbo àwùjọ gbogbo agbègbè gbogbo orílẹ̀-èdè gbogbo àti igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátá ibi tí ẹsẹ̀ bí ó tẹ̀yà ibi tí ẹsẹ̀ mi ò ní lè tẹ̀ ní o ní gbogbo ọjọ́ ayé mi ìjọba ọkọ̀ bọ̀sẹ̀ bọ́sọ̀ mi lọ́wọ́ ìyẹn nìkan kọ́ àìní gbogbo ọjọ́ ayé mi Ọlọ́run àtúbọ̀ dá mi láì bójá mi kí mo dára kí mo tẹ̀ dá láì níwájú ènìyàn gbogbo nínú gbogbo níbi gbogbo nínú ohun tí wọ́n bá ṣe ètò tó dàbí rẹ̀ òwúrọ̀ ni wípé kí ni Ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ àtúbọ̀ mọ́ mi rí ojú rere ìrànlọ́wọ́ àánú oore ọ̀fẹ́ àtàtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ rẹ̀ àti ọ̀nà rere àti ti ènìyàn gbogbo gbà nípa agbára àti àṣírí yóò gó kí tó àmọ́ fọ bó ṣe fọ lọ nínú gbéra kí wọ́n mọ̀ fọ ní bó ṣe fọ lọ àìnípa ìrìbọmi ìwẹ̀ ni mọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ṣẹ̀jẹ̀ májẹ̀mú ni ẹ̀jẹ̀ ìrúbọ àti ètùtù tí kò ṣùgbọ́n àti túmọ̀ náà ìtì ṣe májẹ̀mú tọ́ba gbó májẹ̀mú tí kò sí májẹ̀mú tó tún lè borí ẹ̀ mọ́ ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ayérayé bàbá ọ̀yá ìrìbọmi ìwẹ̀dùbọ̀ ọ̀tún ni àtúbọ̀ ṣe fún ìjà tí wọ́n lọ àdìbò ṣe ìrìbọmi ọ̀tún fún mi lójoojúmọ́ àdìbò ṣe ìrìbọmi ọ̀tún fún mi lójoojúmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ayé mi kó tó àmọ̀ jẹ́ mi pátá bó jẹ́ mi mọ́ lọ ayé kó tó àmọ̀ jẹ́ mi bó jẹ́ mi mọ́ lọ gbogbo tó lè mọ àwọn àkọsílẹ̀ ìbúgbó dàda gbogbo yòókù tá a kọ́ nípa mi kó dùn mí pọ̀ mọ́ di pípadé lákòóṣì mi kankan sẹ́ àdìgbò wọn kó dùn pípadé lákòóṣì mi kankan àdìgbò mi pípadé lórúkọ Jésù pé àtọwọ́ tí ń kọ́ àtẹ̀yìntà kọ́ àti tí ń bẹ́ẹ̀ àtẹ̀yìntà bẹ̀ lọ́wọ́ àti ibi tí wọ́n kọ́ sí àtúntò fi kọ́ bọ̀ nípa ìlú orúkọ Jésù Kristi pátápátá gbọ́dọ̀ mi kí n bẹ jẹ̀ǹdẹ̀ láàrin iṣẹ́ nípa àdúrà tó lọ fẹ́rẹ̀ àti gbogbo tí ń ṣe ìjọba kan sẹ́tẹ̀nà àtàrí kéré àti ìkànnì búburú àgbẹ̀ pátá jùlọ àti wọn àti wọn tó mọ jẹun àtẹ̀pá láì àti láì àti ìyọ́ ti láyọ̀ àti gbogbo àti wọn tó mọ ha nínú ẹ̀wọ̀n bó ṣe rà lọ ní gbogbo àdúrà ṣe ẹ̀wọ̀n kó tó mọ fún wọn ju bó ṣe fún wọn lọ ní orúkọ Jésù láì àti láì nígbà gbogbo lọ́jọ́ gbogbo ó àti nígbà gbogbo lọ́jọ́ gbogbo àǹfààní àti lèmi kọ́mọ̀ ṣe fẹ́ẹ́ kó tó náà sọ pé àwọn olùdáfààní àti lè ṣe òyìnbí kàbí ní gbégbé iṣẹ́ ibì kan nípa àti bàbí ní kókó ṣe mọ́ ṣe nígbà gbogbo lọ́jọ́ gbogbo bá àríwá mọ wájà ayé mi kò mọ rídìí àmì kò rídìí mi fínífíní sẹ gbogbo kóhun ìjọba wà ní ayé mi tí kì í ṣe fẹ́rẹ̀ tí kò fògo fún ọ̀rẹ́ tí gbogbo ya mo fa àtúkò ní ayé mi ọ̀rọ̀ mo fẹ́ mọ kọ̀kọ́ ó yà mo fa àtúkò ní mo fọ̀ dáná kó ní ayé mi kò sì dáná sun wọn kò jẹ́ wọn tó ń ṣe ro ayé mi kò sì bẹ̀jẹ̀ mi pátá fún ògùn àti ìlógo rẹ ṣe ní gbogbo gbàyà àmọ́ sí mi níyẹn nípa agbára àti àṣẹ rẹ láti mọ ọmọ gbogbo tí mo kù sí àní kò sí mo kún fún àgbà láti mọ ṣàtúnṣe ìyẹn nìkan kọ́ bàbá àní gbogbo ọjọ́ mi kí mo jẹ́ ìmọ́lẹ̀ iyọ̀ rere nípa gbogbo fún ògùn àti ìlógo rẹ fún ènìyàn gbogbo àjọ gbogbo àgbègbè gbogbo orílẹ̀-èdè gbogbo gbogbo àgbẹ̀ àti fún gbogbo ọkàn mọ́tà láti mọ mú àyọkọ́ ọkàn àwọn ènìyàn ìtókò yìí sì mọ̀ jẹ́jẹ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo náà bẹ́ẹ̀ ni ìjọba ọkọ̀ mọ̀ ṣe bọ́ sọ mi lọ́wọ́ ayé tuta tẹ̀ wá lọ bá bọ́ bẹ́ẹ̀ mímí mọ̀ nípa ìfarahàn rẹ̀ àti tóbi lẹ́nu orúkọ Jésù nípa ìrìbọ bàtí wọ́n tó ṣe fún ọ̀yá èèyàn tó bọ̀ ń dábìlẹ̀ gbòó dábìlẹ̀ ní kí mẹ́ta rẹ̀ mo ṣe dáre bọ̀ àyè kí mẹ́ta dáre ju bó ṣe dẹ̀ dáre lọ níwájú ìjà gbogbo níwájú gbogbo ní gbogbo tí wọ́n máa ṣe ní gbogbo náà tí gbogbo agbára tó fi jọ́ tó gbogbo àṣẹ tó fi jọ́ lọ́rùn náà ní orúkọ Jésù Kristi
bàbá àìní ọ̀tún lójoojúmọ́ àìní gbogbo àdó àtọwọ́ mọ́ mi rí oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtọ̀nà rere àti tìyẹn gbogbo gbà láti mọ pọ̀ sí ní ògo láti mọ pọ̀ sí ní ìgbéga láti mọ pọ̀ sí ní àṣeyọrí láti mọ pọ̀ sí ní dàlára àdọ́lá àti dàlára àti dàlọ́lá rẹ ní gbogbo ọ̀nà àní ayé mi kó tó mọ fọ ní ògbóṣìbọ̀ náà ní gbogbo ọ̀nà ẹ̀mí kó tó mọ gbẹ̀rẹ̀ ní ògbóṣìbọ̀ náà ní gbogbo ọ̀nà ẹ̀kúrẹ́ wá tó mọ̀ sí mo jẹ́ fún mi lọ àìrí omi kó tó rí mi kó tó mọ̀ kún fún ògo bó ṣe kún fún ògo lọ ìtẹ́ pé àìrígbà gbogbo ní ọjọ́ gbogbo àìrí bí ọjọ́ ṣe ń yọ tuntun lójú pẹ̀lú ògo tún òun yọ tuntun lójú pẹ̀lú ògo tún àìní òjò ń yọ tuntun pẹ̀lú ògo tún ayé tẹ̀bí àìkómọ yọ tuntun pẹ̀lú ògo tún lójú ṣùgbọ́n wákàtí ọkọ̀ ògo tún nípa èrè bọ́bí àti ìwẹ̀dùmọ̀ ọ̀tún ojoojúmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ìṣe ẹ̀jẹ̀ májẹ̀mú tó tó ìrúbọ kan tí ò sí wà tuntun mẹ́rin rẹ̀ bàbá àní orúkọ Jésù Kristi ya ṣe fún mi jà tó wà lóko láti mọ̀ ṣe ìlú àti ìwẹ̀dùmọ̀ tó fi lójoojúmọ́ náà ọ̀yá ògo ìkóso mọ̀ jẹ́ ìbò jẹ́ tún láyé mi òṣì bàbá tó gbé ìkíní bàbá ògo ní forúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ilé mi mímọ́ Ọlọ́run alààyè ò tí kùnú mi tó bẹ́ẹ̀ ni ò tí mọ jò tó ní ayé mi èyí ni tí kò fi lè sú mi tí ò fi lè rẹ̀ mí tí ì fi ní sinmi tí ì fi ní dákẹ́ nígbà kọ̀ọ̀kan láti mọ képe ọ̀ láti mọ kùnú mi láti mọ jò ní ayé mi tàbí wà lọ ìdí rí wípé kí ni mo fẹ́ jẹ́ alágbára nínú Ọlọ́run ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ mọ jẹ́ alágbára nínú Ọlọ́run ní gbogbo gbà ní gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ mọ pọ̀ sí ní agbára Ọlọ́run ní ọ̀tún lójoojúmọ́ ya iná mi mímọ́ Ọlọ́run ya kọ́nù mi lójijì ya mo jò ní ayé mi tí gbogbo agbára Ọlọ́run alààyè tá ti fi fún ọ láti ọ̀run wá ni tí gbogbo agbára àtọ̀run wá ni tá ti fún láti ìgbàsẹ̀ Jésù Kristi ni ya kọ́nù mi lójijì ya mo jò ní ayé mi ní ọ̀tún àmọ́ mo pọ̀ sí ní agbára nínú Ọlọ́run ní ọ̀tún akitọ́ àmọ́ jàlágbá nínú ọjà tí wọ́n lọ pòrò ọjọ́ ìṣúná mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ó yá inú ayé mi láti mọ̀ jò jàtúmọ̀ lọ láti mọ̀ kúrò mi jàtúmọ̀ lọ láti mọ̀ jùlọ ayé mi jàtúmọ̀ lọ láti mọ̀ kúrò mi jàtúmọ̀ lọ láti mọ̀ jùlọ ayé mi àní ó ti kàn ní omi tó àyìn lọ́ fàjẹ́ pé mi ò lè ṣí mi ò sì lè káàdì ọkàn bẹ́ẹ̀ ni èmi ò lè dẹ́kun àti mọ pípẹ́ ọ àyìn láti mọ̀ kúrò mi nígbà gbogbo ó ti mọ̀ jò tó nígbà ayé mi ni èyí tí ó jẹ́ pé dá ìsinmi àti ẹ̀ṣẹ̀ nígbà gbogbo èmi ọmọ pèrè fún agbára rẹ̀ àti ẹ̀tútù lẹ́nu ayé mi láti mọ̀ jò sí ní ọ̀tún èyí tó rí pé àní gbogbo ọjọ́ àyè mo fi mọ̀ jára agbára ní Ọlọ́run àyè ní gbogbo ọjọ́ àyè mo fi mọ̀ pọ̀ sí ní agbára ní Ọlọ́run àlàyé ọ̀yá iná mi mímọ́ agbára Ọlọ́run àmọ́ kúnú àìmọ́ sọ àmì tó agbára àmọ́ kúnú mi tó gbogbo agbára àtọ̀run àìkóso mọ́jú náà gbogbo àtọ̀kẹ́ wa yóò kojú sórí ṣe ọ̀yá ní gbogbo àyè wá tó mọ̀ mi pọ̀ sí ní agbára ní Ọlọ́run àlàyé ní gbogbo àti mọ̀ sọ́mi ní agbára náà ní gbogbo àìkí tó mọ̀ jẹ́ agbára náà jàtọ̀ lọ àti gbogbo àìkí tó mọ̀ pọ̀ ní agbára náà jàtọ̀ lọ orúkọ Jésù sí ẹ̀mọ́ ya kúnú mi àmọ̀jọ̀ lẹ́bi ilé ẹ̀mọ́ kúnú àmọ̀jọ̀ lẹ́bi ilé ẹ̀mọ́ kúnú àmọ̀jọ̀ lẹ́bi àmọ̀ pọ̀ sí ní agbára àmọ̀sí ní agbára ní Ọlọ́run àlàyé orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi wọ́n fi ìtara gbàdúrà yìí tàbí láti rí pé kò wúlò fọ ìjà kọ́ ọ wọ́n láti mọ gbàfẹ́ mi èmi nílò rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbọ́ tí ọba sí iná ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé ènìyàn tí iná ẹ̀mí mímọ́ Ọlọ́run bá mọ jù nínú ayé ènìyàn èèyàn lè ní agbára tẹ́ẹ̀ bá ní agbára bóyá agbára ìtọ́wọ́ Sátánì àbí agbára sínú ayé ṣùgbọ́n kì í ṣe agbára Ọlọ́run alààyè tí a bá ń sọ nípa agbára kì í ṣe agbára pé mo lè jà mo lè jù kúkú mo lè fò sókè mo lè bẹ́ kì í ṣe agbára pé bàbá mi ò lè mọ́ mi ò lè bẹ́ tú sórí bẹ́ẹ̀ lẹ́yìn o lè bẹ́ kọ́ lọ bẹ́ sínú kòtò kọ́kán lápá kọ́kán lẹ́sẹ̀ kọ́kán lọ́rùn kó sì tàbí síbẹ̀ èsì ìdàgbére lókù tí wọ́n ṣe ṣùgbọ́n agbára Ọlọ́run là ń sọ nípa rẹ̀ tí nẹ́ẹ̀mí mọ́ Ọlọ́run bá jòlú ayé rẹ̀ tí nẹ́ẹ̀mí Ọlọ́run bá kàn ayé rẹ̀ nígbà gbogbo wà jẹ́ lágbára ní Ọlọ́run wà mọ́ pò ní agbára ní Ọlọ́run alààyè ètò bá jẹ́ lágbára ní Ọlọ́run alààyè ìgbà gbogbo lọ́mọ rí ìfarahàn Ọlọ́run ìgbà gbogbo lọ́mọ farahàn fún rere ìgbà gbogbo lọ́mọ ọmọ kí ni ìfẹ́ Ọlọ́run ìgbà gbogbo ní àti ṣe ìfẹ́ Ọlọ́run yọmọ jásí rọrùn fún ọ ìgbà gbogbo ní oríire gbogbo tó fẹ́ yọmọ tì ọ lọ́wọ́ ìgbà gbogbo lọ́mọ kún fún ayọ̀ láti mọ iye Ọlọ́run lógolo láìsinmi àti ní àṣà rẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè ìwọ́dà o ò tí kùnú mi tó bẹ́ẹ̀ ni o ò tí mọ jọ tó nínú ayé mi ni mo sì ń ké láì sí màtí láti rẹ̀ sí mo sì ń tẹnumọ́ èmi sì mọ tẹnumọ́ nígbà gbogbo ó yá iná ìmọ̀ ẹ̀yà kọ́nù mi pátápátá àìná ìmọ̀ ẹ̀yà wà mo jọ ní ayé mi pátá látòkè tẹ̀mí wá ti gbogbo agbára Ọlọ́run alààyè tá ti yọ̀dá fún ni ó yá kọ́nù mi ẹ̀yà mo jọ pátápátá gbọ́dọ̀ wá gbà tó ga jùlọ ní agbára àìná Ọlọ́run àyà mo mi pọ̀ sí àìní agbára Ọlọ́run àmọ́ mi pọ̀ sí àìná tó pọ̀ sí mi ní agbára náà jàtọ̀ lọ àìní tó mo fẹ́ jà lágbára láti mo gbé nínú ìfẹ́ Ọlọ́run alààyè láti mo rí ìfarahàn Ọlọ́run nígbà gbogbo ní àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi. Iná mi mímọ́ Ọlọ́run alààyè ìwọ́dà, iná mi mímọ́ Ọlọ́run alààyè ìwọ́dà, àyètí gbogbo agbára àtùkà tó lè má tọ́lọ̀ ti yọ̀dá fún ọ ọ̀yà àìkúnnù mi lódìdí ẹ̀ àmọ̀jù láyé mi ẹ̀kúnnù mi lódìdí àmọ̀jù lódìdí ẹ̀kúnnù mi lódìdí. Mo fẹ́ agbára Ọlọ́run alààyè, mo fẹ́ jẹ́ agbára náà dàtí wọn lọ, mo fẹ́ pọ̀ sí ní agbára dàtí wọn lọ, ẹ̀kọ́ mi pọ̀ sí ní agbára dàtí wọn lọ, àtúbọ̀ sí mi ní agbára náà dàtí wọn lọ, àtúbọ̀ mi pọ̀ sí ní agbára náà dàtí wọn lọ, àtúbọ̀ sí mi ní agbára náà dàtí wọn lọ ní orúkọ Jésù Kristi. Àti mo gbé nínú òfin Ọlọ́run àkọ́mọ já sí àyọ̀ àti ìrònú fún mi dàtí wọn lọ, àti mo tó mọ pọ̀ sí nínú àyọ̀ àti ìdúró, àti mo gbé nínú láti mo gbé ṣogbo nínú àdé àti ìrònú àti wọn lọ ní orúkọ Jésù Kristi. Ilé mi mímọ́ àyàtúbọ̀ kún bó ṣe kún lọ, ilé mi àtúbọ̀ ojú náà ìjọ àti wọn lọ pẹ̀lú agbára àti àtìlẹ́mọ ìtíkọ̀ dákọ̀ ìtíkọ̀ tó kò lójú mọ̀jú kọ̀ ẹ̀sẹ̀ wọ́n ìṣẹ́ni ọ̀yà àtúbọ̀ mo jára àtúbọ̀ mo pọ̀ sí ní agbára àti wọn lọ, àtúbọ̀ mo jára agbára náà àti wọn lọ, àtúbọ̀ mo pọ̀ sí ní agbára àti wọn lọ, àtúbọ̀ mo jára agbára náà àti wọn lọ ní orúkọ Jésù gbogbo ọjọ́ ayé mi àìláàkí mi gbé àti mo gbé nínú ìfẹ́ kó tó máa já sọ̀rọ̀ fún ìdájọ́ lọ, àìláàkí mo ṣe gbogbo nínú ìfẹ́ kó tó máa já sọ̀rọ̀ fún ìdájọ́ lọ, àti mo ṣe gbogbo nínú ìdájọ́ kó tó máa já sọ̀rọ̀ fún ìdájọ́ lọ nígbà gbogbo ìfarahàn Ọlọ́run. Àìkítúmọ̀ rí bó ti mọ̀ ẹ́ àìkítúmọ̀ rí fàáhùn ayé bó ti rí lọ, àìkítúmọ̀ rí tóbi Ọlọ́run ayé bó ti rí lọ, àìkítúmọ̀ rí fàáhùn ayé bó ti rí lọ ní orúkọ Jésù ilé ìmọ̀ra kúnnù mi lójú tó ní agbára ní ìdájọ́ lọ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná mi mímọ́ Ọlọ́run alààyè. Ó tí kùnú ayé mi tó. Iná mi mímọ́ Ọlọ́run alààyè. Ó tí ìjò tó nínú ayé mi ni mo ṣe ń ké. Kò sí lóṣù láti mọ ké nítorí pé àní nígbà gbogbo ọgbọ́dọ̀ mọ kúnnù mi ní ọ̀tun. Nígbà gbogbo ọgbọ́dọ̀ mọ jòlú ayé mi ní ọ̀tun. Nígbà gbogbo àní mo gbọ́dọ̀ mọ jẹ́ alágbára nínú Ọlọ́run ju tàtí wá lọ sí ni. Àní nígbà gbogbo mo gbọ́dọ̀ mọ pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè ni. Àní láti mọ ṣoríire, láti mọ tayọ, láti mọ rí ìfarahàn Ọlọ́run ní rere ní gbogbo ọjọ́ ayé mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Iná mi mímọ́ Ọlọ́run alààyè. Iná mi mímọ́ Ọlọ́run alààyè. Ó tí kọ́nù mi tó bẹ́ẹ̀ ni àní ó tí mo jò tó ayé mi ni mo ṣe ń ké ni mo ṣe ń tẹ̀lé mọ́ ni mo ṣe ń pariwo ìbí mo ti ké mi tó mọ pariwo ojoojúmọ́ ẹ̀yà wá tó mọ kọ́nù mi bó ṣe kún mi lọ wá tó mọ jò láyé bó ṣe jò láyé mi lọ wá tó mọ kọ́nù mi bó ṣe kún mi lọ wá tó mọ jò láyé bó ṣe jò láyé mi lọ wá tó mọ kọ́nù mi bó ṣe kún mi lọ wá tó mọ jò láyé bó ṣe lọ ní orúkọ Jésù Kristi ní ọ̀tun ẹ̀yà kí tó mọ pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè àìní ọ̀tun àìkí tó mọ jẹ́ agbára náà ìdàtúmọ̀ lọ àìní ọ̀tun àìkí tó mọ pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè àìní ọ̀tun gbé mọ jẹ́ agbára náà ìdàtúmọ̀ ní orúkọ Jésù Kristi ìfarahàn Ọlọ́run yá àìkí tó mọ rí bó ṣe lọ àìní rẹ̀ kí tó mọ rí ìfarahàn náà ìdàtúmọ̀ lọ àìní rẹ̀ kí tó mọ rí ìfarahàn náà ìdàtúmọ̀ lọ ní rẹ̀ àìní orúkọ Jésù àìní orúkọ tó mọ fílímù ṣègbè ìdàtúmọ̀ lọ ó àìní ṣe rẹ̀ àìkú tó mọ jásọ̀ ìdàtúmọ̀ lọ àìní gbogbo àìní orúkọ Jésù Kristi àìní gbogbo tó mọ ṣe rẹ̀ ní àyà tí bá jẹ́ ìdàtúmọ̀ lọ ilé mi rẹ̀ kúrò ìdàtúmọ̀ lọ ilé mi akúrò ojú láyé ìdàtúmọ̀ lọ ilé bá tó kúrò ìdàtúmọ̀ lọ ilé bá tó mọ jẹun láyé ìdàtúmọ̀ lọ láti mọ Ọlọ́run àti mọ mú pẹ̀lú agbára àìní láti mọ pẹ̀lú agbára àìkú tó mọ ìfarahàn ìdàtúmọ̀ lọ àìní láti mọ ṣòro lójú bó ṣe lọ láti mọ pẹ̀lú ìdàtúmọ̀ lọ ní orúkọ ṣiṣẹ́ ìmọ̀ àkùnrin ayé ìṣẹ́ ní orúkọ Jésù Kristi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná mi mímọ́ Ọlọ́run àìmọ́ fẹ́ nínú ayé mi lọ́pọ̀lọpọ̀ wà á mọ̀ jò wà á mọ̀ kúnnù mi wà á mọ̀ jò wà á mọ̀ kúnnù ojú tàṣí wá lọ́sẹ̀ àní ní ọ̀tún wà á mọ̀ mi pọ̀ sí agbára Ọlọ́run alààyè ní ọ̀tún wà á mọ̀ mi gbilẹ̀ sí agbára Ọlọ́run alààyè ní gbogbo ọ̀nà ọ̀yà àní ayọ̀ àtàlàfíà ẹ̀yà kébì kí fún mọ ṣorere àní kí fún mọ pọ̀lú orere kí fún mọ làlùyọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run alààyè ẹ̀yà tó kún mi oṣù kún mi oṣù àti wọn lọ láti mọ̀ jùlọ èyí pẹ̀lú agbára lọ́jọ́ àti wọn lọ láti mọ̀ jù pẹ̀lú gbogbo agbára lọ́jọ́ àti wọn lọ àìdá tó mọ̀ mi pọ̀ sí ní agbára àti àṣẹ lọ́jọ́ àti wọn lọ àti mọ̀ mi pọ̀ ní agbára lọ́jọ́ àti wọn lọ àìdá tó mọ̀ jẹ́ agbára lọ́jọ́ àti wọn lọ ní orúkọ Jésù Kristi àìrí gbogbo ọ̀nà nínú àyọ̀ tó kájọ àkíbi kí mo ṣe rere àìkí mo pọ̀ ní orere àìkí mo ṣe rere àìkí mo pọ̀ ní orere àìkí mo gbàdé ní gbogbo àìkí mo tayọ ní orere gbogbo àìrí orúkọ Jésù Kristi èyí dẹ́ mọ̀ àkúnnù mi sẹ́ ẹ̀yà mọ̀ jùlọ ayé mi ẹ̀yà mọ̀ àkúnnù mi ẹ̀yà mọ̀ jùlọ ayé mi àyè tí gbogbo agbára àti àtòrí tẹ̀mí wa ẹ̀yà kúnnù wa mọ̀ jùlọ ayé mi tuntun àti wọn yàtọ̀ mọ̀ mi pọ̀ sí agbára Ọlọ́run alẹ́ tẹ̀síwájú akéwì tó ọmọ jẹ́ agbára náà àyè kí wọ́n pọ̀ sí agbára náà tẹ̀síwájú kí wọ́n jẹ́ agbára náà ní orúkọ Jésù àyè gbogbo yà kí mo ṣe rere àyè gbogbo yà kí mo pọ̀ ní orere àyè gbogbo yà kí mo gbàdé àjọba gbogbo yà kí mo jẹ́ agbára náà àyè kí mo gbàdé àyè kí mo ṣe láti mo kọ́ tayọ àyè nípa ìfarahàn Ọlọ́run alààyè ní rẹ nígbà gbogbo gbogbo ní ayé mi àyè nípa ìtúsọ̀rọ̀ Ọlọ́run alààyè ní rẹ nígbà gbogbo ayé mi ní orúkọ Jésù ẹ̀ bá yà kúrẹ́ ibẹ̀ àmọ̀tẹ̀kọ̀ lágbára tó sádọ́ láti mú mi pọ̀ ní agbára àtàṣọ Ọlọ́run alààyè ìgbà tí wọ́n lọ. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná mi mímọ́ Ọlọ́run alààyè ó tí kún ayé mi tó ó tí máa jò tó ní ayé mi nítorí pé kiri àní mo fẹ́ jálágbára nínú Ọlọ́run alààyè ní gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ mọ pọ̀ sí ní agbára Ọlọ́run nígbà gbogbo ayé mi ó yà ó tí mo kún mi jù àti wá lọ láti mọ òjò ayé mi jù àti wá lọ
nínú ọlọ́run ẹ̀yà kò mọ̀ sọ bí agbára tó wá lọ àìní ọlọ́run kí tó wá jẹ́ agbára tó wá lọ nínú ògo ẹ̀yà kí mọ̀ pọ̀ sí kí mọ̀ gbèrè kí mọ̀ gbòòrò kí sì mọ̀ ta kí sì mọ̀ lẹ́kẹ̀ sà lójoojúmọ́ nípa ìfarahàn ọlọ́run àìní rere nípa ìjẹ́wọ́ ìjọba nípa ìjọba ọlọ́run àìní ayé mi rere lójoojúmọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀dẹ́ mi mímọ́ ọlọ́run alààyè bóyá o ti kún ayé mi tó o ti bọ̀ jòtò nínú ayé mi o ti kún ayé mi tó o ti bọ̀ jòtò nínú ayé mi ni mo ṣe pàṣẹ mi òhun dábàá ní orúkọ Jésù ẹ̀yà tó kọ́nù mi ju àtiwá lọ àyètí gbogbo agbára àti ìrora àti ìtẹ̀mí mọ́ wa ìtọ́nà ti gbèsè àjọ ti yẹra bọ́ ni ẹ̀yà tó kọ́nù mi àtiwá ní orúkọ Jésù ẹ̀yà tó mọ̀ jòdì ayé mi ní orúkọ Jésù ẹ̀yà tó mọ̀ jòdì ayé pẹ̀lú agbára àti ìtọ́nà ní orúkọ Jésù àyètí tẹ̀lé ní orúkọ Jésù àyèkí tó wá jára gbá ní ọjà tó wá lọ àyèkí tó pọ̀ sí agbá ọjà tó wá lọ àyèkí tó jára gbá ní ọjà tó wá lọ àyèkí tó pọ̀ sí agbá ọjà tó wá lọ ní orúkọ Jésù èyí bẹ́ẹ̀ mi àkóso mi àyọ̀ òjòdì ayé mi pẹ̀lú agbára tí kò lè gbọdọ̀ jọ nígbà gbọdọ̀ ọjọ́ bójú ẹ̀tọ́ lọ àyè nípa ìpa àwọn ọlọ́run aláyè nínú ògo ya kí tí wọ́n gbòòrò nínú ògo kí n mọ pọ̀ sí lójoojúmọ́ nínú ògo kí n mọ ta lójoojúmọ́ nínú ògo kí n mọ ṣe lójoojúmọ́ nínú ògo àìkí mọ lẹ́kẹ̀ta lójoojúmọ́ àyè pẹ̀lú ògo tí kò lè gbẹ́tọ̀ lórí àdó kò sí àkí mọ pọ̀ sí lójoojúmọ́ ìrẹ́ni bá dákọ́ mọ wá sí mi pẹ̀lú ògo tó lè gbẹ́tọ̀ lórí àdó lójoojúmọ́ àyè ní ògo tó sọ orí bá kọ́ bẹ̀ dín fún pẹ̀lú ògo tó lè gbẹ́tọ̀ lórí àdó lójoojúmọ́ ní gbogbo ọ̀nà àyàkímọ̀pọ̀ ní ògo àyíkímọ̀ta ní ògo àyíkímọ̀ gbìyànjú sí ní ògo sí àyíní gbogbo ọ̀nà àyíní orílẹ̀ gbogbo àyíkọ́mọ̀ jẹ́jẹ́ pẹ̀lú ògo tí kò lè bẹ́ tí kò lè tó wọn nígbà gbogbo ọjọ́ gbogbo àyíkímọ̀ ọmọ lẹ́kẹ̀ṣà àyíní ògo tó kàtẹ́lẹ̀ bọ́jọ́ ní orúkọ tí ó pèsè ilé mi mímọ́ ya kún lóde àyíní ọlọ́run àyàkọ́ mọ́ mi pọ̀ sínú agbára àyíní ọjọ́ àti kíkọ́ jábà náà ìfarahàn ọlọ́run àlàyé àkótúmọ̀ ìjà tó wà lọ àyíní ẹ̀yẹ bí àyíní ọlọ́run kó túmọ̀ ìjà tó wà lọ nínú gbogbo níbo rẹ̀ kíkọ́ rí fàwọn ìjà tó wà lọ orúkọ Jésù Kristi àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àmì orúkọ Jésù Kristi fi ìtara pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ ọlọ́run yẹn kọ́nà mi lójijì mo fẹ́ jálágbá ní ọlọ́run ju tàtẹ̀wá lọ mo fẹ́ pọ̀ ní agbá ọlọ́run jàṣẹ̀wá lọ ẹ̀yà pátápátá ó àríjú ìwòye àti ìfojúsùn mi lọ kí n tún jà pàtàkì gbòòrò iná àtàjọ lóru láti mọ kọlù láti mọ lọ lulú láti mọ tóru àìní èké tó bá kọlù àbí kò lówó gbogbo ṣe mi àríkọ́ mọ fọ́ tuntun láì ní àtúnṣe kankan orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ilé mi mímọ́ ọlọ́run alààyè ilé mi mímọ́ ọlọ́run alààyè àìtí gbogbo agbára tòkè àtòrí tẹ̀ mímọ́ wà ní ẹ̀yà kóòdù mi lójijì ní orúkọ Jésù àìdó kóòdù mi lójijì ní orúkọ Jésù ẹ̀yà kóòdù mi lójijì ní orúkọ Jésù ẹ̀yà mọ̀ jòló ayé mi ó ti kùnú ayé mi tó ní ó ti mọ̀ jòló ayé mi tó ní ni mo ṣe ń ké ilé mi mímọ́ ọlọ́run ẹ̀yà kóòdù mi lójijì ẹ̀yà mọ̀ jòló ayé mi tí gbogbo agbára tòkè àtòrí tẹ̀ mímọ́ wà ní orúkọ Jésù àìdó ọlọ́wà yà kí wọ́n tó wá jẹ́ agbára jù àtiwá lọ àìdó yà kí tó wá pọ̀ sínú agbára àtiwá lọ àìdó yà kí tó wá jẹ́ agbára àtiwá lọ ní ọlọ́run kí tó wá jẹ́ pọ̀ sínú agbára àtiwá lọ àdìpọ̀ àwọn ọ̀kọ́tọ̀ àmọ́ àkótó àpọ̀jù àti wọ́n ayé mi rere ní orúkọ Jésù Kristi pátápátá nítorí àwọn àríjúwòye àti fojú mi àìkíńjẹ àpáta ti gbòòrò pátá àríjúwòye àti wòye mi àìkíńjẹ àpáta ti gbòòrò pátá èyí ní àtàjọ lónà àìpátá àìkíńjẹ àtàjọ lónà àìkíńjẹ tó wá ju wòye mi láti fojú àké pọ̀ ní agbára pátá àìkíńjẹ tó wá jẹ àpáta ti gbòòrò èyí ní àtàjọ lónà láti mọ kọlù láti mọ lòlú láti mọ tóru gbogbo yòókù tó lè mọ ìṣòwò kò sẹ́tẹ̀lẹ̀ àtàrí kékeré àìbẹ́ẹ̀kẹ́ tó lè mọ pẹ̀lú ìjìwà bìí àbẹ́tà àbáyọ lè fún mi sẹ́ èyí jẹ́ pé ìkéyìí tó bá kọlù àmọ́fọ́ tuntun èyí tó bá kọlù kó tẹ̀lé àkọ́mọ́fọ́ tuntun ẹsẹ̀ ẹ̀yà àjọ tẹ̀lé àyà àpáta ti gbòòrò àyè ní àtàjọ olùdó ọlọ́jà tó wà lọ àyè orúkọ Jésù mọ́ pàṣẹ o ìdá ẹ̀mí mímọ́ ọlọ́run àlàyé àti gbogbo agbára torí tẹ̀mí wọn ni àtúmọ̀ ọkùnrin àti wọn lọ àtúmọ̀ òjò náà ìtàjọ nínú agbára ọ̀rẹ́ àkíntó àmọ́ pọ̀ ṣe àdábọ̀ àkíntó àmọ́ pọ̀ ṣe àdábọ̀ àkíntó àmọ́ pọ̀ ṣe àkíntó wọn jẹ́ agbára náà tó wà lọ ṣe ní gbogbo gbàdí gbogbo ọjọ́ orúkọ Jésù ṣe àkíntó tó wọn jẹ́ pàtàkì gbòòrò èyí náà àtàgbò ohun tó wà lọ àyè tó gbà tó lágbà jùlọ àyè láti mọ kí ẹ máa kọlù àìkísímọ̀ lòló àìkísímọ̀ tó àìgbókò yẹ́ tó bá kọlù àbí kó tó kọlù kó ṣe tèmi sẹ́ àìkọ́ bọ̀ fún òtútù láì ní àtúnkẹ́ ọdún orúkọ tó ṣe èyí náà ìmọ̀ ọlọ́wọ́ ayákùn mi lójú ní orúkọ Jésù Kristi àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí náà mi mímọ́ ọlọ́run alààyè wọ́n ń tẹnumọ́ òtí kan náà mi tó wọ́n ń tẹnumọ́ o tí mo jòtò nínú ayé mi èyí tí ìdá ipò kò fi lè sú mi kò fi lè rẹ̀ mí láti mọ kéèpẹ̀ ọ̀ láìsí mẹ́sẹ̀ láti mọ kúnnù mi láti mọ jòló ayé mi nítorí pé kíni mo fẹ́ jálágbára ní ọlọ́run pátápátá ní gbogbo ọjọ́ ayé mi mo fẹ́ mọ pọ̀ sí ní agbára ọlọ́run pátápátá ní gbogbo ọjọ́ ayé mi àìrí gbogbo ọjọ́ ayé mi kí tó wá jẹ́ ẹ̀rù àti jìjìjà ètí ń gbẹ̀rù gbogbo àti jìjìjì gbogbo mi ìjẹ́ pé kì yóò ṣe ohun kan ẹnìkan agbára kan tó mọ̀ jẹ́ ìyọnu àbí ní àbíjìwá àbí takùn fún mi mọ́ àfi ohun kan ṣètìmí ìjẹ́ pé èké tó bá dàn wọ́n báyìí àmọ́ ọrùn dànù àmọ́ gbé dànù nípa ìmọ̀ àti tara rẹ̀ porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi ìdẹ́mi mímọ́ Ọlọ́run alààyè ó ti kàn náà mi tó àìdìbò ṣe kéde bí ṣe tẹ̀lé ó sì máa tẹ́jú mọ́ nígbà gbogbo ìdẹ́mi ó ti kàn jòjò nígbà ayé bó ṣe yẹ àìdìbò ṣe kéde bó ṣe tẹ̀lé mọ́ nígbà gbogbo ọ̀yá àìdí orúkọ Jésù ẹ̀ pọ̀ kúnnù bó ṣe kúnnù mi àìdìbò tó pọ̀ jù dáyé bó ṣe dáyé mi lọ àìdìbò gbọ́ agbára àti Ọlọ́run àti gbọ́ agbára Ọlọ́run láti òjò mọ́ ni ìdẹ́mi àti pọ̀ kúnnù bó ṣe kúnnù mi lọ àti pọ̀ jù dáyé tó lágbá àti kọ̀lẹ̀ tó dojú wọn àyọ̀ tó kúnnù tó gbogbo agbára àti kọ̀lẹ̀ tó dojú wọn àti pọ̀ jù dáyé tó gbogbo agbára àti kọ̀lẹ̀ tó dojú wọn tí kò ṣe kàtẹ́lẹ̀ ní orúkọ Jésù àìní ọ̀tún ọ̀tún yà kí tó wá járagba ní ọjà tó wá lọ ní kí tó wọ́n pọ̀ sí àgbọ̀dà tó wá lọ àìkí tó máa járagba ní ọjà tó wá lọ àìkí tó máa pọ̀ sí àgbọ̀dà tó wá lọ orúkọ Jésù Kristi ní gbogbo ọ̀nà nígbà gbọdọ̀ ìwọ yẹn kí máa jẹ́ àní ẹ̀rù àti jìjìnà nínú Ọlọ́run àlàyé tí ń gbẹ̀rù tó gbogbo jìjìn gbogbo mi tí ń gbẹ̀rù gbogbo àti jìjìn gbogbo mi àìtó Ọlọ́run nìkan ní ẹ̀rù àti jìjìn ìjọba gbogbo ẹ̀yà àìkí tó máa gbé kí wá jẹ́ ẹ̀rù ńlá àti jìjìn jápọ́tà gbogbo àìnínú Ọlọ́run àlàyé àìtí ń gbẹ̀rù gbogbo àti jìjìn gbogbo mi ìjọba àìkí yóò ṣòro kan agbára àti ọba bíbí mọ́ kan ìjọba jẹ́ ìyọlẹ́nu ìdílé àbídọ́ àbídọ́ àdàkọ̀ fún mi ìjọba ìkéyìí tó bá fara hàn àgẹ́bí yọlọ àbídìní àbídìwọ̀ àbẹ́dàkọ̀ àdìlẹ́ àfọ̀ mi àbí fún àwọn owó ṣe ṣe mi sẹ́ àmọ́ gbẹ̀dà ti gbogbo àbọ̀jọ́ orí tó nípa ìmọ̀ àti ìtara rẹ̀ ní orúkọ Jésù ìdẹ́mi mọ́ lọ́wọ́ ya kúrò mi lódìdí ya mọ̀ jùlọ ìlú òdìdí ya kúrò mi lódìdí ya mọ̀ jùlọ ìlú òdìdí kúrò mi lódìdí ya mọ̀ jùlọ ìyè mi lódìdí ní orúkọ Jésù ya kúrò lódìdí ya mọ̀ jùlọ ìlú òdìdí ní orúkọ Jésù ya kúrò lódìdí ya mọ̀ jùlọ ìlú òdìdí ní orúkọ Jésù àìní gbogbo ọ̀dọ̀ ya kí tó ọmọ pọ̀ sí agbọ́ náà aláyè àìkí tó mọ jẹ́ agbọ́ náà yàtọ̀ lọ ya kí mọ jẹ́ ẹ̀rù àti jìnnà ní Ọlọ́run ẹ̀yọ tó ń gbẹ́rù gbogbo àti jìnnà gbogbo ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi táàdúrà ọba wúlò fún ọ dandan kọ́ ni kò gbà fún ara rẹ o ṣùgbọ́n dandan ni kò gbà fún mi nítorí pé ó wúlò fún mi ní gbogbo ọ̀nà ṣùgbọ́n mo fẹ́ kọ́ gbà fún ara rẹ tó pé kí ni ìwúrí tèmi òun ni pé nígbà tí èmi bá jẹ́ number 1 ẹni tó ń jẹ́rìí sí agbára Ọlọ́run àlàyé kí wọ́n jẹ́ number 2 ọba àmọ́ àjẹ́ number 2 kọ́ lọ jẹ́ number 10 o ṣùgbọ́n àti bí ọ̀sájẹ́rìí tó jẹ́rìí sí agbára Ọlọ́run àlàyé ṣùgbọ́n number 1 ẹ̀yàn ọ̀dà rẹ̀ fún èmi nìkan káwọn méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta èyí lẹ́mìí mímọ́ Ọlọ́run alààyè àní òkúnnù mi tó sè ni mo ṣe ń ké àyínlẹ̀ mímọ́ Ọlọ́run alààyè èmi ò lè sinmi èrè káàrí ọkàn láti mọ kéèpọ̀ láti mọ kúnnù mi láti mọ jòlú ayé mi tó pé òtí kúnnù mi tó òtí mọ jòlú ayé mi tó tí gbogbo agbára Ọlọ́run alààyè àti gbogbo àṣẹ yàtọ̀ tó wà ní kàwé ilé mi ẹ wá kúnnù mi ẹ mọ jòlú ayé mi ẹ wá kúnnù mi ẹ mọ jòlú ayé mi ní agbára Ọlọ́run alààyè kí n mọ pọ̀ sí lójoojúmọ́ àìní agbára Ọlọ́run àìkí mọ nígbì mọ pọ̀ sí lójoojúmọ́ àìní Ọlọ́run àìkí mọ jálágbájà tó wà lórí orúkọ Jésù Kristi nígbà gbogbo ní ọjọ́ gbogbo ó yá àìní gbogbo tí ń ṣe ògo mi àìní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àìní mọ ògo àwọn ará àgbàni àìní ẹ̀tọ́ àwọn ará àgbàni ni ìtẹ́kùn òtún olórin yẹn kódà tí wọ́n fi kúrò ẹgbẹ́ ẹ̀kọ́ dìbò àfikún tí mo ti lò fún pátá gbogbo kó lọ́jọ́ pẹ̀mí ni àkódì kó dìbò àpàdà fún mi tèlé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè o àìní èmi ò lè ṣí mi èmi ò lè dákẹ́ láti mọ ìpè olè àsìmí ẹ̀sìn láṣàárẹ̀ ọ̀yà láti kùnú ayé mi àìní láti mọ jòlú ayé mi nítorí pé kí ni àìní òtí kùnú ayé mi tó nítorí pé kí ni àìní òtí mọ jòlú ayé mi tó ilé mi mímọ́ Ọlọ́run alààyè ti gbogbo agbára àti ìfà tó ti yà ọ̀dà fún ọ ni àti gbogbo agbára tó wà ní kàwé àti gbìtú ayé rẹ ọ̀yà kọ́ọ̀rì mi lójijì ní orúkọ Jésù Kristi ọ̀yà mọ̀ jùlọ mi lójijì lójijì àti gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò dé tí kò náà kàwé ni èyí tí a kò lè ròyìn tán ni èyí tí a kò lè kà tán ni èyí tí a kò lè wò tán ni ẹ̀yìn bọ́ pàṣẹ ní ẹ̀mí mímọ́ Ọlọ́run ara ẹ̀yà kò mi lójijì ẹ̀yà mọ̀ jùlọ ayé mi lójijì ẹ̀yà kò mi lójijì ẹ̀yà mọ̀ jùlọ ayé mi lójijì ẹ̀yà kò mi lójijì ẹ̀yà mọ̀ jùlọ ní orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀dọ̀ àìní Ọlọ́run àkìtì ọmọ pọ̀ sí lágbára àtúwá lọ ní Ọlọ́run àmọ́jà àgbàjà àtúwá lọ ní Ọlọ́run àpọ̀ sí lágbára àtúwá ní Ọlọ́run àgbàjà àtúwá ní orúkọ Jésù Kristi gbogbo tí ṣògo mi gbogbo tí ṣe ẹ̀tọ́ mi àìtẹ́ ìmọ̀ ògùn àwọn alágbà ìtọ́ ìkúrò tí wọ́n lè tó fi kún ni tí ìmọ̀ gbogbo tí ṣe àìní ẹ̀tọ́ àwọn alágbà ìtọ́ ìkúrò tí wọ́n lè àìgbogbo tí ṣe kọ́ pátápátá àìkójú bá pátápátá àìtẹ́ ìtẹ́lẹ̀ láìkú sí mi kan àìgbogbo kọ́lẹ̀ tèmi lọ́pátá ní orúkọ Jésù kíkú tí mi kan àìtẹ́ ìtẹ́lẹ̀ ṣe nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura àtàgbọ́n àkọ́mọdé fún láì mú àkàndá ní sẹ́ ó ànígbà gbogbo dọ́jọ́ gbogbo àríkọ́mọdé gbogbo ẹ̀tọ́ àti ogun àti kíni àti nípa gbogbo àìtẹ́ mọ́ ògùn àwọn àgbàdì àti àwọn ẹ̀tọ́ àwọn àgbàdì nínú ìdákùnrin òtún àkọ́mọdé fún pátá àkóṣùmọ̀tẹ̀ mi lọ́pátá àyíká ẹ̀kúsí mi kan ní orúkọ Jésù Kristi nínú àti àkóṣùmọ̀tẹ̀ fún mi gbogbo kọlọ́jọ́ pé pátá àyàkójú pátá fún mi tèlé tó ẹgbẹ́ kójú pátá fún mi tèlé ẹgbẹ́ kójú pátá tèlé ní orúkọ Jésù Kristi nínú àyọ̀ tó ga jùlọ nínú àlàáfíà jùlọ àtàgbà Ọlọ́run aláyè ẹ̀yà gbogbo àkọ́mọdé fún mi láì mú àkọ́dá ní pẹ̀lú ẹ̀mí gígùn nípa gbà àtàṣe náà aláyè ìdí mo ṣe kẹ́ ẹ̀mí mímọ́ ẹ̀ àtúwọ̀ kúrò mẹ́tò ní òtún lọ àtúwọ̀ jùlọ ìdàtúwọ̀ lọ àtúwọ̀ kúrò ìdàtúwọ̀ lọ àtúwọ̀ jùlọ ìdí orúkọ Jésù nínú àkìtúmọ̀ bọ́ jára gbàdàtúwọ̀ lọ àkìtúmọ̀ kò sí náà gbàdàtúwọ̀ lọ àkìtúmọ̀ jára gbàdàtúwọ̀ lọ àkìtúmọ̀ kò sí náà gbàdàtúwọ̀ ní orúkọ Jésù ìmọ̀ àkúrò mi lójijì mo pa àṣẹ mi ò dára agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi
Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Ó yá túbọ̀ kúnnú mi pátápátá. Tí gbogbo agbára àtọ̀run wà torí tèmi mọ́ ni tí ṣe tọ́lọ́run alààyè. Tí gbogbo agbára ayé àtọ̀run tó wà níkàáwọ́ Jésù á pọ̀ kúnnú mi sẹ́. Wàá tó mọ òjòlú ayé mi. Ó ní gbogbo ọ̀dọ̀ kí tó mọ̀ jẹ́ agbára náà bó ti jẹ́ agbára lọ. Ní gbogbo ọ̀dà pàì nínú Ọlọ́run kí tó mọ̀ pọ̀ sí agbára bó ti kò ní agbára lọ. Ìkórè ayọ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn. Bẹ̀rẹ̀ láti mú àjọ oṣù kẹfà yìí lọ ọ̀yà kọ́ bẹ̀ sí kó fún mi láìkú sí mi kankan. Àìtó bẹ̀ jẹ́ ìkòsí ẹ̀gbà ìkórè tó fọ́ pọ̀pọ̀ ògo ọlá wúrà fàdákà ọrọ̀ ìgbé àti gbogbo Ọlọ́run àìgbogbo pátápátá. Ìjẹ́ pé àmọye gba àwọn èèyàn náà gba àwọn èèyàn ní kúnlẹ̀ àgbà wọ́n mọ̀ ìjàpá nínú rẹ̀. Ayé tí wọ́n sì mọ̀ gbà yí padà rere. Ọ̀yà ìdá ìmọ̀ yà kọ́ àkóò ní ojì yà mú kí mo pọ̀ sí àgbàtọ́ yà kó sì mọ̀ jọ́ ìdójì kí sì mọ̀ jẹ́ àgbàtọ́ yà kí wo ìkórè àìkọ́ bẹ̀ sí kó fún mi. Ní àyè tó ẹ̀sẹ̀ tó bẹ̀ jẹ́ ìkòsí láti gba àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè. Bọ́dé mi ò ní sinmi láti mọ pè ọ̀sẹ̀ ọ̀yá àìtí tí wọ́n fi kúrò ayé nǹkan bábá àìtí wọ́n tún mọ jòlú ayé pẹ̀lú agbára tó ká tó lè mọ tí láyé àtọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ káwọn Jésù tó ọ̀yá kóòdù mi lóde ọ̀yá mọ jòlú ayé mi ọ̀yá kóòdù mi lóde àmọ̀jọ́ iná ẹ̀mí mi máa gbára àtòkè wa ọ̀yá ní orúkọ ọ̀yá kóòdù mi lóde ọ̀yá mọ jòlú ayé mi lóde ní orúkọ Jésù Kristi àìtí gbogbo agbára àtòkè látọ̀rọ̀ Ọlọ́run àlàyé wáyé àìtí gbogbo agbára àtọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ káwọn Jésù iná ẹ̀mí ọ̀yá kóòdù mi lóde ọ̀yá mọ jòlú ayé mi lóde orúkọ Jésù ìtàkùn àkíntúwá jálágbá ní ọjà tó lọ àìtọ́jọ́ àkíntúwá pọ̀ ní agbọ̀dà tó lọ àìtọ́jọ́ àkíntúwá jálágbá ní ọjà tó lọ àìtọ́jọ́ àkíntúwá pọ̀ ní agbọ̀dà tó lọ ní orúkọ Jésù ìkórè ayọ̀ tó ga tó lẹ́gbẹ́ tó lójú tó dára mi tó dàbí ọ̀nà ìkórè ayọ̀ tó fún ọ̀pọ̀ ògo ìbùkún ìgbéga wúrà pàtàkì ọ̀rọ̀ orí wa gbogbo àní tó àìsàn pàdé àpò tó bẹ̀jẹ̀ kò sílẹ̀ síbi àníyàn ìjẹ́ pé àní ẹni àní kò lè bàjẹ́ kò lè dùn kò lè bá mi dùn ní orúkọ yàkọ́ bẹ̀ tí kò fún ní àpọ̀lọpọ̀ ní àní tó àìsàn pàdé àpò tó bẹ̀jẹ̀ kò sílẹ̀ síbi ìjẹ́ pé nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gógó ìtura àti gbàgbà àtàṣọ́ra ẹ̀yọ́ ọmọ jẹ́lò fún mi ògo tẹ̀kẹ́ lórí òní àdúgbò fún mi ọbẹ̀ ìṣirò orin tẹ̀kẹ́ lórí sínú mi àwọn ìṣe fún mi ìgbéga tẹ̀kẹ́ lórí ọmọ ìṣe fún mi àní gbogbo tàti kà ní èwọ̀ ní rẹ̀ gbogbo ìṣe ṣe fún mi àkọ́bẹ̀ ìṣe fún mi pàápàá àṣẹ lọ́wọ́ rẹ̀ àní gbogbo àwọn ẹ̀kọ́ gbogbo àkọ́bẹ̀ ìṣe fún mi orúkọ ṣe èrè rẹ̀ àkọ́bẹ̀ ìṣe wá sí mi ṣe fún mi àní gbogbo orin rẹ̀ àkọ́bẹ̀ ìṣe fún mi pàápàá orúkọ ṣe ìdẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo àgbà àtúkà tí ó tẹ̀mí yàkó lórí àmọ́ tí kò lágbà tó ṣe àtúmọ̀ mi pọ̀ sí àgbà tó yàn àkíkọ́ pọ̀ sí àgbà tó yàn àkíkọ́ àní kóòrè ayọ̀ tí kò lè bó tí kò lè ojú kò lákòótọ́ àbújọ àkọ́bẹ̀ ìṣe kò fún gbàgbà ní àyètọ́ ìṣọ́ ọ̀tọ́ bẹ̀ tó bẹ̀ tí àyè kò sí láti gbà nǹkan ètò fún ọ̀pọ̀ bùkún ọ̀tún àti gbogbo Ọlọ́run àdìmọ́ pàṣẹ ẹ̀mí orúkọ Jésù Kristi agbá àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ tó di gbogbo ògo àtìyìn tẹ̀bí ìwọ ni ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo tí kìí pín ògo rẹ̀ pẹ̀lú ẹnikẹ́ni gẹ́gẹ́ bó ti farahàn Nóà àní mo fẹ́ ìfarahàn rẹ̀ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní ayé mi ni mo ṣe gbóhùn sókè wípé kíni agbára rẹ̀ àṣẹ rẹ̀ ìdẹ́mi mímọ́ rẹ̀ ire rẹ̀ májẹ̀mú rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n gbé ga ju gbogbo orúkọ rẹ̀ lọ àti ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ ẹ̀yà bọ́ọ̀sì fi dìmí ní àmúlẹ̀ mo sì dì àmúlẹ̀ lọ lápapọ̀ ẹ̀yà tó fi dìmí ní àmúlẹ̀ pátá àtúnwẹ̀ lọ ní gbogbo rẹ̀ á fi dìmí ní àmúlẹ̀ lápapọ̀ tó fi dìmí ní àmúlẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi kí mọ́jọ́ wà àríṣà fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹni kò ká mọ́ ká yálà tó náà jíjìn àti nítòsí ni àìní gbogbo ọjọ́ ayé mi kí mọ́jẹ́ àti ẹ̀mí àti owó tèmi àìkí àmọ́jẹ́ àkìyọ lónìí àkìní àkìgbógun àkìdínlẹ̀ àkìtàkùn àti ṣe níbi lọ́la bó ti wù kó rí àìní gbogbo ọjọ́ ayé mi àìkí mọ́jẹ́ aláṣọrí ayọ̀ oríire gbogbo pátá ìgbéga àti ìbùkún gbogbo pátá gbogbo oríire gbogbo àkọ́mọ̀jẹ́ tèmi kí jẹ́ ẹni tí wọ́n mọ̀ yọ̀ fún oríire tí wọ́n mọ̀ yọ̀ ayọ̀ fún ayọ̀ oríire fún nígbà gbogbo ìgbéga tuntun lójoojúmọ́ àìní gbogbo ọjọ́ ayé mi kí mọ̀ kọ̀ ní ẹ̀rẹ́ tó lógo tó ga tó tóbi jùlọ láti mọ̀ yìnyàn láti mọ̀ finú àti gbéga àti ayọ̀ gbé ọ̀gá ní gbogbo ọ̀nà mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run kìkì ògo kìkì agbára ni tí kò dákàwé tí kò dẹ̀gbẹ́ tó lójú wọn ni mò ń tẹnu ní orúkọ Jésù Kristi ìfarahàn rẹ sẹ́ àyíní mò ń fẹ́ àgẹ́gẹ́ bó ṣe farahàn nú àná àyíní farahàn mò ń fẹ́ irú ayé mi gbogbo nítorí pé láyé sí farahàn rẹ mi kò já mọ́ kankan láyé sí farahàn kan kéde mọ́ jẹ́ àyíní láyé sí farahàn kéde bó lè ṣe kò ṣe bàbá Ọlọ́run ayẹyẹ bó ṣe farahàn náà gbogbo àbọ̀ fẹ́ kó mi farahàn mi èyí ni mo ṣe kẹ́ orúkọ Jésù Kristi mo béèrè fún agbára rẹ mo béèrè fún àṣẹ rẹ àyíní mo béèrè fún ire rẹ mo béèrè fún ẹ̀mí mímọ́ rẹ àyè mo béèrè fún májẹ̀mú ayọ̀ rẹ àyè mo béèrè fún ọ̀rọ̀ rẹ tí wọ́n gbé àti gbogbo orúkọ rẹ àyè mo béèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi lápapọ̀ yá fi dìmí ní àmúlẹ̀ agbára rẹ bàbá gbogbo ọ̀dọ̀ yá fi dìmí ní àmúlẹ̀ pátápátá yá fi dìmí ní àmúlẹ̀ agbára rẹ di gbogbo ọjọ́ ayé mi pátápátá gbogbo ní orúkọ Jésù Kristi yá kí n máa jó wọn àríṣà fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn kàdí gbogbo ìṣòro kò kàyé
àdìgbò gbogbo bàtà lọ́nà tí àbí nítòsí àìgbogbo jáde kí n mọ jọ wà ní sápá òní gbogbo àti gbogbo bàtà gbogbo ní gbogbo ọjọ́ ayé mi àìní orúkọ Jésù àti ẹ̀fà gbogbo ṣètò mi ẹ̀yà àríkájì àkìyọ́lẹ̀ àkìlóbísí àkìtìlẹ̀ mọ́ àgbógun àkìtìlẹ̀ àkìtà kò fún mi láti mọ ṣe rere ṣe ní orúkọ Jésù kò sí àìní gbogbo ọjọ́ ayé mi àìkí mọ jẹ́ aláṣẹ́rẹ́ àyè oríire gbogbo àgbogbo àìní olórí ẹni títà nígbà gbogbo ẹni bùkún nígbà gbogbo èyí tó pọ̀ sí tó ń gbélé sí nígbà gbogbo ní ògo tó ka tó lè gbèsò àìtẹ́ pé nígbà gbogbo àìkí mọ jẹ́ tí ọmọ tí kìíní ní wọ́n yẹ kí mọ jẹ́ táwọn ọmọ ìṣọ̀mọ́ àìjásí ọmọ ìṣọ̀mọ́ ayọ̀ oríire fún ayọ̀ àṣọrẹ́ tuntun ayọ̀ gbéga tuntun ayọ̀ ògo tuntun ayọ̀ ara rere tuntun nígbà gbogbo iṣẹ́ tuntun àti gbéga tuntun ojoojúmọ́ lórúkọ Jésù nítorí ògo àti ìdógò rẹ̀ bàbá àìwá pọ̀ jù mí ní àmúlẹ̀ agbára tuntun lọ àpọ̀ jù mí ní àmúlẹ̀ agbára kí gbogbo ya kó tó bàjẹ́ ìbòjẹ́ ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi Ọlọ́run ìfarahàn rẹ ni mo fẹ́ ní ayé mi bó o ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò mi bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà lọ ìfarahàn rẹ ni mo fẹ́ nínú ayé mi Ọlọ́run mo fẹ́ kọ́ mọ́ fi inú mi ṣe gbogbo ìdí mo ṣe pariwo Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àti sínú ayé mi gẹ́gẹ́ bó ṣe farahàn nù ní gbogbo ojú ayé mi àmọ́ farahàn mi tó pé láì sí farahàn mi ọ̀jà mọ́ kankan láì sí farahàn rẹ mi ò lè yí mi ọ̀jẹ́ kankan láì sí farahàn kò sí tí mo lè ṣe láì sí farahàn rẹ bàbá ọ̀tàn fún mi mo ṣe ké Olúwa àìnínú orúkọ Jésù jù tí àtẹ̀yìn wa lọ farahàn mi àti mo fẹ́ mọ rí farahàn rẹ gẹ́gẹ́ bó ṣe farahàn náà ní orúkọ ṣe àsúre sún ayé mi sùnà sàgbà sún ayé mi súre sún ayé mi sàgbà ayé mi àti oréré àti kọ́mọ̀ ṣe di àfúláṣe mọ́ àti kébé kọ́mọ̀ ṣe jẹ́ ní ègbè rárá ní gbogbo ọ̀nà àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé o ìfarahàn rẹ ni mo béèrè fún o àní mo fẹ́ farahàn inú ayé mi àní farahàn ni mo fẹ́ inú ayé mi ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wò kórè jújà jẹ́ àwọn farahàn inú ayé mi ìwọ farahàn nú àwọn ọmọ parun wọn àti ìdílé rẹ Ọlọ́run ayérayé láì sí farahàn inú ayé mi sẹ́ àní èmi gbé àní èmi ọ̀parun àní láì sí farahàn inú ayé mi èmi kò já mọ́ kankan àní láì sí farahàn inú ayé mi Ọlọ́run èmi kò lè dá kankan ṣe àní láì sí farahàn inú ayé mi kò jẹ́ kankan sẹ́ bàbá ní orúkọ Jésù Kristi ìdí mo ṣe kí o yá àti gbogbo agbára tó ń jọ yà súre sún ayé mi yà mo farahàn fún mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo yà súre sún ayé mi yà mo sọ̀dá bá sún ayé mi yà mo súre sún ayé mi yà mo sọ̀dá bá sún ayé mi yà mo súre sún ayé mi yà mo sọ̀dá oríire yà kọ́mọ jẹ́ sọ̀rọ̀ fún láti mọ̀ ṣiṣẹ́ àyè oríire gbogbo yà kọ́mọ jẹ́ sọ̀rọ̀ láti mọ̀ ṣiṣẹ́ oríire gbogbo kọ́mọ jẹ́ sọ̀rọ̀ fún láti mọ̀ ṣiṣẹ́ ìgbéga gbogbo yà kọ́mọ jẹ́ sí gbogbo ọ̀nà ìgbéga gbogbo yà kọ́mọ jẹ́ sí gbogbo ọ̀nà àyè àyọ oríire gbogbo yà kọ́mọ jẹ́ sí gbogbo ọ̀nà lórúkọ Jésù àyè yánú àyè rẹ kí mo rí gbàgbà gbogbo ẹ̀yìn pé mo pọ̀ ní ògùn àti oríire wa gbogbo ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ayérayé o èyí farahàn rẹ sẹ́ òun ni mo fẹ́ òun lọ jẹ mí lógún ní gbogbo ọ̀nà nígbà gbogbo ọjọ́ gbogbo níbi gbogbo nínú àjọ ayé mi ìjọba tí wọ́n bá farahàn mi ọkàn mi ń balẹ̀ ìgbà tí wọ́n bá farahàn mi ayọ̀ mi á mọ́ kún mo mọ̀ pé kò séwu kankan fún mi èyí mo ṣe ké Ọlọ́run ayérayé bọ̀bọ̀ mọ́ bí mo ṣe ń tẹ̀síwájú nínú àjò mi bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà lọ lábẹ́ àkóso bó ṣe wò kò ní àmọ́ farahàn mi jẹ́ kí n mọ rí farahàn rẹ wàá mọ gbẹ́dùn mi àyíwá mọ farahàn mi jẹ́ kí n mọ rí farahàn rẹ ní gbogbo ọ̀nà bóyá àṣírí ayò tó lògo tó ga jùlọ kọ́ bẹ́ẹ̀ jẹ́ tèmi ìgbéga tó lògo tó ga jùlọ kọ́ bẹ́ẹ̀ jẹ́ tèmi ní gbogbo ọ̀nà yá kí bẹ̀ sí ṣàṣírí kí bẹ̀ sí pọ̀ ní orere àkí bẹ̀ sí pọ̀ ní ògo àkí bẹ̀ sí àlùyọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé Ọlọ́run alágbára jùlọ ìfarahàn rẹ ni mo béèrè fún sẹ bóyá ti gbogbo tó fi jẹ́ àmọ́ farahàn kan fún mi bóyá àmọ́ farahàn kan fún mi àmọ́ gbẹ́rù mi sẹ àmọ́ farahàn fún mi àmọ́ gbẹ́rù mi àmọ́ farahàn fún mi ní gbogbo ọ̀nà àdìwọ̀ farahàn nù àdìnú àmọ́ làwọn làlùyọ àdìwọ̀ àdìdógó láàdẹ tó ní ẹ̀yà tó dọ̀rọ̀ lé nígbà gbogbo láti mọ̀ yọ̀ níwájú rẹ èmi náà fẹ́ mọ̀ yọ̀ nígbà gbogbo níwájú rẹ àdìwọ̀ fẹ́ mọ̀ yọ̀ nígbà gbogbo níwájú rẹ àdìwọ̀ fẹ́ mọ̀ pọ̀ ní ògo níbo ọ̀yà súre sún ayé bàbá mi mímọ́ yà mo farahàn mi bí mo ti tẹ̀síwájú nínú àjò bẹ̀rẹ̀ láti oṣù kẹfà yìí lọ bàbá yà mo farahàn mi ní gbogbo ọ̀nà fún rere yà mo jẹ́ àgbà inú ayé mi fún rere yà mo farahàn fún rere nígbà gbogbo yà súre sún ayé mi yà mo súre sún ní ọ̀tún nígbà gbogbo rere ní orúkọ Jésù Kristi àìní ògo yà kí mo pọ̀ ṣe àìní òrere yà kí mo pọ̀ ṣe àìkí mo gba eré ayọ̀ nígbà gbogbo ọjọ́ gbogbo àìkí òrere gbogbo yà kọ́ bẹ̀ tẹ̀ mí lọ́wọ́ àìní gbogbo òrere yà kọ́ bẹ̀ tẹ̀ wá ṣe mo sẹ́ àìní gbogbo àwùjọ àṣẹ yà kọ́ bẹ̀ jẹ́ ti ní orúkọ Jésù Kristi Olúwa àìní farahàn fún mi jà tí wọ́n lọ yà mo farahàn fún mi jà tí wọ́n lọ àìní gbogbo yà mo farahàn fún mi gbogbo yà bẹ̀rẹ̀ láti oṣù kẹfà yà mo farahàn fún mi jà tí wọ́n ní gbogbo ọ̀gá fún rere ṣe yà wà mo súre sún ayé mi wọ́n sọ gbà sún ayé mi wọ́n mo súre sún ayé mi wọ́n mo sọ àìkí mo gbáre àìkí mo pòrí kí mo pòrí orí gbogbo nípa gbàdá sí ní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé o ìwọ ni mo ń fẹ́ nínú ayé mi ìfarahàn rẹ ni mo ń fẹ́ nínú ayé mi
àní ní gbogbo ọ̀nà níbi gbogbo bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà lọ àti ní gbogbo ọjọ́ ayé mi ni mo ṣe kí Olúwa súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo kí n mọ rí ìfarahàn rẹ gẹ́gẹ́ bí Nóà ṣe rí ìfarahàn rẹ àníkẹ́mi náà kí n mọ rí ìfarahàn rẹ ayé mi kọ́ mọ pọ̀ ní ògo ní iṣẹ́ mi àní kí n mọ pọ̀ ní ògo àní gbogbo ṣíṣe tèmi àní ògo ayọ̀ kọ́ mọ jẹ́ tèmi orí ọkọ mọ jẹ́ tèmi gbá kọ́ jẹ́ tèmi ẹ̀rí ayọ̀ mi kó tó mọ pọ̀ jàtú láti mọ yìnyín láti mọ gbórúkọ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìfarahàn rẹ ni mo ń béèrè fún bàbá àìní ìfarahàn ni mo ń béèrè fún ọmọ ìfarahàn ni mo ń béèrè fún ẹ̀mí mímọ́ àjọ ní orúkọ Jésù láti mọ farahàn náà ìbò ti farahàn lọ àti láti mọ jẹ́ agbára náà ìbò ti jẹ́ agbára lọ láti mọ farahàn fún ìbò ti farahàn lọ láti mọ jẹ́ agbára náà ìbò ti jẹ́ agbára lọ ní orúkọ Jésù Kristi àìní bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà lọ àìní gbogbo ojú ayé mi bàbá nínú àyà tó fàjẹ́ mi kó yàtọ̀ farahàn bó ti fẹ́ mi lọ láti mọ jẹ́ agbára náà ìbò ti jẹ́ agbára lọ ní orúkọ Jésù sínú ayé mi láti agbára sọ́yẹ́ mi àmọ́ sùúrù sọ́yẹ́ àmọ́ sọ̀rọ̀ bá sọ ayé mi yóò go ya kí n mọ pọ̀ ṣe àìní oríire kí n mọ pọ̀ ṣe àìní àṣẹ kí n mọ ta nígbà gbogbo nígbà gbogbo ní ọjọ́ gbogbo àìní àwọn ilẹ̀ kọ́ oríire rẹ̀ kó gbogbo yà kọ́ mọ ṣe fún mi ẹgbẹ́ ẹgbẹ́ yà kọ́ mọ ṣe fún mi àìní ẹgbẹ́ kọ́ mọ má sọ̀rọ̀ jáde fún sẹ́ yóò orúkọ Jésù oríire ẹgbẹ́ yà kọ́ mọ jáde sọ̀rọ̀ láti mọ ṣiṣẹ́ bàbá àní mọ̀ farahàn fún mi ọ̀tẹ̀ mọ́ lọ àìjẹ́ kí mo rí farahàn rẹ ní gbogbo àìní gbàgbọ́ ní gbogbo àbọ̀ ìfarahàn rẹ jẹ́ kí mo rí sẹ́ àìjẹ́ kí mo rí farahàn rẹ láti orúkọ yà mọ sùúrù sọ ayé mi yà mọ sọ̀rọ̀ sọ ayé mi yà mọ sùúrù sọ ayé mi yà mọ sọ̀rọ̀ àìní oríire mo yà kọ́ mọ jáde sọ̀rọ̀ láti mọ ṣiṣẹ́ àìní gbàgbọ́ kọ́ mọ jáde sẹ̀mí sẹ́ ẹ̀ yóò gbọ́ kọ́ mọ jáde sẹ̀mí ní gbogbo ọ̀nà yà kí mo gbàrí ayọ̀ àìní gbogbo yà kọ́ mọ fẹ́ orí ayọ̀ wà mí sẹ́ ògo ìkọ́sọ̀ mọ̀ jẹ́ àìní ayọ̀ mi kó tó àpọ̀ sí kó tó àjọ tó àjọ tó ìjẹ́pẹ́ àìní orí ọpẹ́ mi orí yẹn mi àìní wájú yóò tó àpọ̀ jàtọ̀ lóṣù àmì rẹ̀ jàtọ̀ olú àsúrò sún ayé mi láti jẹ́ kí mo fara hàn rẹ̀ àsúrò sún ayé mi jẹ́ kí mo fara hàn nígbà gbogbo ọjọ́ gbogbo ayé mi pẹ̀lú àti oṣù kẹfà àti sílẹ̀ ní gbogbo ọjọ́ àìní orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi gbọ́ tó bá rí ìfarahàn Ọlọ́run nínú ayé rẹ̀ ojoojúmọ́ lọ́mọ pọ̀ ní ògo ojoojúmọ́ lọ́mọ pọ̀ ní àṣeyọrí ojoojúmọ́ lọ́mọ tayọ nínú ògo kò sí wàhálà kò sí ìdààmú kankan mọ́ kí ni jẹ́ ẹkún kò sí tí jẹ́ ẹkún kò sí jẹ́ ìbànújẹ́ kankan mọ́ ayọ̀ ni ní gbogbo gbà lábẹ́ bó ti wù kó rí kí wọ́n ti gbogbo ilẹ̀kùn àgbáyé wo ọ̀nà ọmọ wà fún ọ láti mọ kọjá ọ̀nà ọmọ wà fún mi láti mọ kọjá wọn ò lè rí ilẹ̀kùn Ọlọ́run ta ló lè retí òun lẹni náà ti ń tì tẹnìkan ò lè ṣí òun lẹni náà ti ń ṣí tẹnìkan ò lè tì dandan kọ́ ni kò gbà fúnra rẹ o ṣùgbọ́n èmi ń rọ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò gbà fúnra rẹ tó bá wò pé kò wúlò fún ọ ìwọ tá ti mọ gbà fún mi fọ̀rọ̀ lẹ́yìn sweet àti bisikì máa rà fún ọ bá tún mọ ra kókì sí tó tún mọ fi sin ṣùgbọ́n tó bá ní kókò ìyẹn kò sí kan tó kàn mí pẹ̀lú ẹ ìwà àti kókò ẹjọ́ mọ ìrìn ọjọ́ ara yìí ètò dáyé pọ̀ ẹ̀yin lẹ́ mọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run àní ìfarahàn ayé mi kò tó mo fẹ́ ìfarahàn rẹ sí ju tàtí wá lọ bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà láti mọ farahàn mi ju bó ṣe farahàn mi lọ jẹ́ kí tún mọ rí ọ ju bó ṣe rí ọ ní rere jẹ́ kí tún mọ rí ọ ju bó ṣe rí ọ láti mọ farahàn mi ju bó ṣe farahàn mi lọ lórúkọ Jésù Kristi súrè sínú ayé mi sọta gbá sínú ayé mi sẹ nínú ògo kí n mọ pọ̀ kí n mọ gbilẹ̀ kí n mọ gbòòrò kí n mọ tayọ sí gbogbo lábẹ́ àkóso bó ti wù kó rí àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ìfarahàn rẹ gbẹ wọn bẹ̀rẹ̀ fún ṣe bàbá ọyá òun farahàn rẹ hàn mí Ọlọ́run ẹlẹ́dàá ọ̀hún àtẹ̀yìn tí gbogbo agbára tó fi jọ́ lórí máàjì mọ́ yọ̀nù ọyá ìfarahàn rẹ gbogbo àmọ́ farahàn mi ju tàṣíwá lọ àmọ́ farahàn mi ní gbogbo ọ̀nà àdìbò mi ti gbogbo agbára tó fi àdìbò mi sì ń tẹ̀síwájú nínú àjẹ́ yìí mi pẹ̀lú agbára ṣẹṣẹ yà nínú oṣù kẹfà yìí àti gbogbo ojú ayé pátá ọyá àmọ́ farahàn mi ju bó ti farahàn mi lọ láti mọ̀ jẹ́ agbára ìbò ṣẹlẹ̀ ọyá sọ́dọ̀ sùúrù ṣẹ́ bóyá sùúrù ayé sùúrù rẹ láti mọ̀ sùúrù bóyá sùúrù ẹ̀ṣẹ̀ mi lọ láti mọ̀ sùúrù ṣẹ́ bóyá nínú ògo nínú ọlá nínú àgbéga lórí bóyá kí mọ̀ pọ̀ ṣe kí mọ̀ gbilẹ̀ ṣe kí mọ̀ gbòòrò ṣe àìkímọ̀ lẹ́kẹ̀ sáà gbogbo ọ̀nà ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayé bàbá sùúrù sùn ayé mi láti ọ̀nà ìbáṣọ ayé mi àìtúnṣe tí wọ́n fa àkàn fún mi jọ jẹ́ kí mo rí fara ibo ti fara lọ àìkí mo rí fara ìbòyà ní òkú kí mo pọ̀ ṣe kí mo gbé kí mo ta ní oríire sọ́yà gbogbo ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kórí àìkí mi kí mo pọ̀ ní ògo kí mo pọ̀ ní ìgbéga kí mo pọ̀ ní oríire àìkí mo pọ̀ ní púpọ̀ àtàṣe rẹ̀ pàdé gbogbo ní orúkọ Jésù èrè rẹ̀ akọ̀bọ̀ wá sí mi sẹ́ pẹ̀lú ògo tó kájọ òde pátá kọ́ wá sí mi sẹ́ pẹ̀lú ògo tó kájọ kọ́ mo ti bí fún nípa àtàṣe pẹ̀lú ògo tó kájọ yóò jojú àìkí mo pọ̀ ní òtò rẹ̀ bàbá sùn èso ayé mi láti mo fa àkàn bó ti wà ní láti mo jẹ́ àgbàdo mi láti mo fa àkàn rẹ̀ láti mo fún àkàn bó ti wà ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run alààyè mo bẹ̀rẹ̀ sí ní rí ìfarahàn ọlọ́jọ́ àti wọn lọ mo bẹ̀rẹ̀ sí gbọ́gbà èrè Ọlọ́run àti àṣẹ Ọlọ́run sí ayé mi àti wọn lọ ní gbogbo ọ̀nà èmi ò ṣe dádúró láti mọ ṣe rere láti mọ fọdọ́ láti mọ pọ̀ ní ògo ní gbogbo ọ̀nà mo bẹ̀rẹ̀ sí ní tayọ mo bẹ̀rẹ̀ sí ní ògo mo bẹ̀rẹ̀ sí ṣe rere láì mú ní àkàkàdá ni mo àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Àìlájà àkókò lọ pẹ̀lú agbára àti àṣẹ àtòkè wá ni àní ìfarahàn ọlọ́run àìjọ àti ìlú bẹ̀rẹ̀ sí ní rí ọlọ́run súre sọ ayé àṣẹ rẹ̀ fìdí mọ́ ayé mi mọ́ gba ìrí àtòkè wá látòrí tèmi mọ́ wa àdìbò orí ìfarahàn ọlọ́run tó fẹ́ràn tó pọ̀ sí náà ìdàtọ́ lọ àdìbò àwọn ọlọ́run tó fìdí múlẹ̀ náà ìdàtọ́ lọ yàtọ̀ kó àní orúkọ Jésù ní ìrẹ́lẹ́ ọlọ́run tó bẹ̀rẹ̀ sí farahàn ìdàtọ́ lọ nínú ògo mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ ṣe àní oríire mo bẹ̀rẹ̀ sí pọ̀ ṣe nínú àyọ̀ mo bẹ̀rẹ̀ sí pọ̀ ṣe ànídàkọ̀ ògo mo bẹ̀rẹ̀ sí fún mi àdìbò wọ́ọ́dún ògo lọ ànídàkọ̀ kó àní mo bẹ̀rẹ̀ sí tún ògo bọ́ọ̀lù nígbà bọ́ọ̀lù kẹ́ra dúdà tí wọ́n àní mo bẹ̀rẹ̀ sí tún ìṣèlú ọ̀ṣẹ̀rẹ̀ oríire gbogbo bẹ̀rẹ̀ sí jùlọ láti mọ̀ ṣe báyìí gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí jùlọ láti mọ̀ wá wá sí mo ṣe àní gbogbo bẹ̀rẹ̀ sí jùlọ láti mọ̀ bí pẹ̀lú ògo tí kò dé gbẹ́ tí kò dé tó dára bí tàbí nínú ra mi àní mo bẹ̀rẹ̀ sí ògo lọ àní ògo tí mo fà ìgbẹ́nikẹ́ láti mọ̀ lò àní ti tèmi o pẹ̀lú ìfarahàn ọlọ́run alààyè pẹ̀lú agbára ọlọ́run àtàṣe ọlọ́run alààyè àti ire tó ṣọ́ ìmọ̀ àní bẹ́ẹ̀ sí àwọn ogun yẹn lò mo bẹ̀rẹ̀ sí oríire yẹn àní gbogbo tí mo ti kà ní ẹ̀wọ̀ ní rere àní gbogbo bẹ́ẹ̀ sì ṣe fún ẹnìkan nínú ìrọ̀ mi àní tèmi báyìí àní má jẹ́ ìmú àtàgbára ọlọ́run alààyè ètò wà nínú pàtàkì àti Jésù Kristi ọba gbogbo ẹ̀jẹ̀ báyìí àní lórí ayé ti tèmi bẹ́ẹ̀ ni àní ìrẹ ọlọ́run alààyè ọba jẹjẹ lórí ọba gbogbo ẹ̀jẹ̀ lórí ayé mi sẹ ìfarahàn ọlọ́run alààyè lórí ayé mi àní orúkọ Jésù ọdún fìdí mi ó tún bẹ̀rẹ̀ sí àti wọn lọ ẹ̀yà gbogbo ọba jẹ lórí ayé mi ní ti tèmi ó ẹ̀yà àdìmọ bẹ̀rẹ̀ sí ń gbòòrò mo bẹ̀rẹ̀ sí lógoro mo bẹ̀rẹ̀ tayọ mo bẹ̀rẹ̀ ṣeré mo bẹ̀rẹ̀ sí ní ògo kábọdọ ní ọkàbọdọ gbogbo àdúgbò gbogbo mo bẹ̀rẹ̀ sí pọ̀ sí ní ògo ẹsẹ lórí pàápàá gbogbo pẹ̀lú agbára àtàṣe ọlọ́run alààyè. Àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta oṣù kẹfà la tún ti wà nínú rẹ̀ tá à ń tẹ̀síwájú nínú rẹ̀ yìí o gbogbo ẹ̀yà ń gẹ̀lò ní sí ayọ̀ mi èmi ọ̀dábà mọ́ pàṣẹ ni ìtọ́pọ́lọ̀ ti gbé kalẹ̀ nítorí tèmi ni ọ̀yá ẹgbà ìtara àti ìmísí ọ̀tún àti wá lọ jútà àti wá lọ ọ̀yá pẹ̀lú ara yá ẹbẹ̀ sì jíṣà yọ̀ mi fún mi lórí àárẹ̀ ẹbẹ̀ sì jíṣà mi fún mi lórí ìrìn ayọ̀ rẹ̀ sí mu tọ̀ mi wá ní gbogbo ọ̀nà ẹbẹ̀ sì mú mi pọ̀ ní ògo ní oríire ní ìbùkún ní ìgbéga aláṣẹ oríire gbogbo oríire bóyá àìtáyé mi náà kọ́ bẹ̀ tèmi náà báyìí gbogbo bí kí táwọn ètò àpá ẹbẹ̀ sí àbẹ̀yọkẹ́ ẹbẹ̀ sí gbà fún mi tèmi lákòó síbi kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi pàṣẹ mi ọ̀dà lábàá ẹgbọ́ ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀yà ń gẹ̀rọ ìṣẹ́ oníròyìn àìsàn mi ṣe oṣù kẹfà látún ti bẹ̀rẹ̀ yóò àníyàn tẹ̀síwájú nípa agbára àtàṣẹ ọlọ́run alààyè ọ̀yà àti gbẹ̀yìn kà látọwọ́ láyé nítorí tèmi ni láti mọ iṣẹ́ mi fún mi láti mọ kúrò mi láti mọ ẹgbẹ́ tó ń bilé mi lọ nígbà gbogbo ni ìjẹ́ mo ti páyà ṣe fún orúkọ ẹ̀ tó gba ìmísí ọ̀dà tí wọ́n lọ àdẹ́gbà ìtọ́jú tí wọ́n lọ látọ̀kọ̀ láti mọ àdẹ́gbà agbára àti ìmísí ọ̀dà tí wọ́n lọ orúkọ Jésù yẹ àdẹ́bẹ̀ kọ́mi láti mọ iṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kọ́mi láti mọ iṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kọ́mi láti mọ múlẹ̀ ẹ̀wà fún mi yóò orúkọ Jésù yóò go tó dẹ̀gbẹ́ tó dẹ̀ tó náà tó náà fi yọ tó lọ sí òṣèré òyìn sẹ́yìn yà ẹ̀bẹ̀ sí mú mi pọ̀ ẹ̀bẹ̀ sí mú mi gbilẹ̀ ẹ̀bẹ̀ sí mú ta yóò orúkọ Jésù yà àyè gbogbo bí kíbi tí àwọn ètò àti ìpè mi wà ẹ̀bẹ̀ sí làbẹ̀ kọjá kẹsì mọ́ gbà fún mi tẹ́lẹ̀ ẹ̀lẹ́mọ̀ gbà wọ́n jọ fún mi tẹ́lẹ̀ kẹ́bọ̀ kọ́ lé yóò orúkọ Jésù yà àyè ìsinmi àyè kò sí fún yín mọ́ àyè nípa jíjí sàmì fún mi nípa gbogbo àwọn tó mi fún mi nípa jẹ́ gbogbo títẹ̀ láti mọ̀ fún mi kí gbogbo tí ayé mi ní òtẹ́ mi lọ́wọ́ láti mọ̀ fọ̀ ní ògo yà kí mọ̀ pọ̀ kí mọ̀ gbilẹ̀ kí mọ̀ ta ní ògo ẹ̀yìn ayò mi kó tó wà pọ̀ tó ẹ̀ tí wọ́n lọ ẹ̀yìn ayò mi kó tó wà lógo tí wọ́n lọ àyè kó tó wà ní òkè tí wọ́n lọ ìjẹ́pẹ́ àyíké mi gan kí n tó yanu sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gba àwọn èèyàn lọ́nà àgbẹ̀yàn àdúgbò tí mo bá mi yọ̀rọ̀ lógo ní orúkọ Jésù àyíkọ́ ni kọ́ wá jàre yẹn pé òun dàbọ̀ òun kọ́ ní orúkọ Jésù Kristi agbá àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ẹbí ọmọ tí ẹ o ṣùgbọ́n èmi sọ nípa ti tèmi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tí ọba sá ti wúlò fún mi láti mọ gbà fẹ́ mi àní èmi gẹ́gẹ́ bí ẹnìkan Ọlọ́run farahàn mi fún rere ó sì tún farahàn fún yóò sì mọ farahàn fún mi rere bẹ́ẹ̀ ni àní ẹni tí ń gbénu mi ojú ẹni tó ń gbénu ayé lọ láti kọ́ nípa ti tèmi láti kọ́ nípa tèmi nìkan ló gbọ́ yọmi náà gbogbo ẹni tẹ́ pẹ́ ní ayé ọlọ́dà ní àfọ̀gbọ́dá ní ayé mi pátá gbogbo ẹgbọ́ ọ̀rọ̀ àṣẹ lọ́dún mi àti ẹ̀yin àti ilé àtọ́jú gbogbo agbára yín ẹgbẹ́ dànù ìjọba ọlọ́run ti fìdí rẹ̀ mọ́ pé ẹ̀ mú ẹ̀jẹ̀ náà mú yọ bẹ́ẹ̀ tó ẹ̀ sì jẹ́ra náà ẹ̀jọ̀ ẹgbẹ́ dànù ẹ̀rún dànù ẹ̀bẹ̀ sí ẹ̀mọ́ ìyàjọ ikú olè ń kò láyé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi èmi ọ̀dàbà sọmọ pàṣẹ ni gbogbo ẹ̀kẹ́ ìtẹ́ pẹ́ ní ayé olóda ní àfọ̀gbọ́já ni èyí tẹ́ pé iṣẹ́ ibi rẹ̀ yíyàn láyò láti mọ̀ ṣe ní ti tèmi àti fìdí rẹ̀ múlẹ̀ pé àní ohun kan agbára kan níjọba kò tún sí àti mọ̀yọ́mọ́ nítorí pé àní Ọlọ́run fa àwọn fún mi rere Ọlọ́run sùn ẹ̀sẹ̀ bó sì fìdí mi múlẹ̀ fún rere fún agbára nípa ọgbọ́n àti àṣẹ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fún àní ní orúkọ Jésù Kristi àti fìdí rẹ̀ múlẹ̀ nípa tèmi pé ẹni tó gbẹ̀rù mi òjò ẹni tó gbẹ̀rù ayé lọ́sẹ̀ bẹ́ẹ̀ ni àní mi ò ṣe ní ayé Ọlọ́run mọ́ ọ̀yà gbogbo yín pátá àti ilé àtúnyẹ àjọba ti gbìmọ̀ pátá ẹgbẹ́ dànù ẹrù dànù ní àṣẹ àtọ̀rọ̀ ó fìdí múlẹ̀ ayé mo fìdí rẹ̀ múlẹ̀ ayé yẹn ọ̀yà àìgbẹ̀ sí mo jẹ́ náà mo yọ bẹ̀ sí ní àjọrò ẹgbọ́ bí ẹrù bí èkìsà àkọ̀rọ̀kọ̀ jẹun kọ́ bàtà ẹ̀jọ̀ tí kò sí mọ́ ikú olè ń kọ́ ẹ̀ àṣẹ ni kìsàbà àṣẹ ni mọ́ba kìsàbà ní orúkọ Jésù ṣe ẹrù dànù ẹ̀sìn dànù ẹ̀yìn ó kú kẹjọ náà yàbí tó sílẹ̀ lè wà ní orúkọ Jésù mọ́ páyàṣẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ògo ìwọ tó rí gbogbogbò àtìyìn ìwọ ló ń gbogbo bọ̀ láti ilẹ̀ wa oṣù karùn-ún ló tún gba gbogbogbò oṣù kẹfà náà tó yá
wàá tún mọ̀ jẹ́rìí agbára ìbò jẹ́rìí wàá tún mọ̀ fi àjùlọ rẹ̀ wàá tún mọ̀ gba gbogbo tí gba gbogbo ju ìdàtí wa lọ wàá tún mọ̀ jẹ́wọ́ pé wọ́n ní ọlọ́run jù àní ìfarahàn rẹ̀ wàá tún mọ̀ fi hàn ju àti wa lọ ìjọba ìdókòwò fìdí mọ̀ ju àti wa lọ kí gbogbo tó mọ̀ jẹ́ tirẹ̀ ju jẹ́ tirẹ̀ lọ ní gbogbo ọ̀nà nínú ẹ̀kọ́ rẹ̀ nínú àdúrà nínú orin nínú gbogbo pátá ẹnì kọ̀ọ̀kan wa ká tún mọ̀ gba ìyanu ayọ̀ àti ìrírí tó lógo jù àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ọlọ́run ògo ọlọ́run yẹn alágbára jùlọ tóbi jùlọ ìwọ ni àyẹn tó ní gbogbo ògo àti ìyìn kò sẹ́ni kankan lẹ́yìn rẹ mọ́ àìtótótó láti mọ gbogbo láti mọ gba ìyẹn bẹ́ẹ̀ ni àní alágbára bí ìrẹ̀wò tó ṣe ọ̀yá jù tàtẹ̀ wà lọ́wọ́ lọ́ba gbogbo ògo àní oṣù káàdì wọ́n ló tún gba gbogbo ògo oṣù kẹfà tó yá jù tàtẹ̀ wà tún mọ gba gbogbo ògo lọ wà mọ gba gbogbo yìí lọ wà tún mọ jẹ́rìí agbára rẹ ìjọba rẹ àṣẹ rẹ ìwà láyé láti mọ fi hàn bó ṣe fi hàn lọ títí láti mọ fi hàn bó ṣe hàn lọ òun á tún mọ fara hàn ní rere jù àti wọn lọ àdìbò tó jẹ́ ìgbàjọ àti wọn ní orúkọ Jésù Kristi nínú ẹ̀ orin ọpẹ́ àti ìyẹn àìdínú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ àìdínú àdúrà àti ẹ̀bí gbogbo bàbá àtúbọ̀jẹ́ àbọ̀ ìbíjẹ́ láti mọ̀ fẹ́ àbójúmọ̀ ẹ̀rọ àti awátá wà níbí ni o àti gba tí wọ́n gba tí wọ́n mọ̀ wá ní orúkọ Jésù ayé nìkan tó mọ̀ gba ìyanu bó ti gba ìyanu lọ àtúbọ̀jẹ́ ẹ̀rọ láti mọ̀ fi tó bẹ́ẹ̀ sàpẹ́yọ láti mọ̀ gba gbogbo sí gbogbo láti mọ̀ ya gbogbo sí ẹ̀rọ àìdátúmọ̀ fáyà kan ní rere ní bó ti fáyà lọ ayé kó tó mọ̀ gba ìyanu kó tó mọ̀ gba ìgbéga ògo kó tó mọ̀ jẹ́ bó ti ṣe rẹ̀ olúwa ẹ̀rí ẹ̀rí kan kó tó àpòsí kó tá gbèrè bó ti rẹ̀ ògo ní fún ọgbọ́n ojú ṣe yín bí táyà mọ̀ yá mọ̀ gbórúkọ rẹ̀ ga. Agba àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ fún àṣìpẹ́ tí wọ́n tún ti ṣe ní ayé mi fún ọjọ́ tòní nípa mímú mi tẹ̀síwájú fún rere nípa fífa ara rẹ hàn fún mi ju tàtí wá lọ nípa gbígbèrò mi ju tàtí wá lọ láti mọ mú kí gbogbo tí ń ṣe ire ayọ̀ àfàkọ́mọjá sọ̀rọ̀ láti mọ ní láti mọ pọ̀ ní ìbùkún àti gbéga rẹ bàbá gba ọpẹ́ àti ìtúpẹ́ láyé èmi kì yóò wálẹ̀ bẹ́ẹ̀ ni ohunkóhun àtagbára ìjọba kan kì yóò sì láti mú wálẹ̀ mọ́ ògo ni fún orúkọ rẹ àdúrà rẹ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ mo sọ wípé ṣé ayérayé bàbá gba ọpẹ́ ológo jùlọ gba ẹ̀yẹ gba ọpẹ́ gba ẹ̀yẹ gba ọpẹ́ gba ẹ̀yẹ mi títí ayé lè bí ọmọ ìyàn òwò ọba ilé tí gbàdúrà tó ń gbàdúrà tó sì gbọ́ tèmi wà gbogbo fún oore ọ̀fẹ́ àtàánú tí mo rí gbàdúrà rẹ ìtọ́pẹ́ ẹ̀wọ̀ tún fara hàn ní ọ̀tún àti wọn lọ bẹ́ẹ̀ ni àníwọ̀ tó fi mi ṣe ìwé ju àti wọn lọ bẹ́ẹ̀ ni ìwọ̀ sùúrù sùúrù ayé mi àti wọn lọ ìwọ̀ tún ṣàṣìpọ̀ ìlú àti wọn lọ àìnígbàgbára àti àṣẹ ní orúkọ tí ó kò ṣe àìríjú tàtẹ̀ wọn lọ bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà yìí lọ èmo bẹ̀rẹ̀ sí tinú ògùn bọ́ọ̀nù ògùn nígbà àbúrò ní òṣèlú bọ́ọ̀sì ní ògùn bọ́ọ̀lù gbogbo ilẹ̀kùn ògùn ilẹ̀kùn ilẹ̀kùn gbogbo oṣù nǹkan bàtà ẹnikẹ́ni òtún sí láti lè sìn mọ́sẹ̀ bẹ́ẹ̀ ni kò tún sí agbára àtijọba àti ìgbìmọ̀ kan tó tún yẹ ìyọlá àbí ní abẹ́ àtakọ̀ àbí ìdíwọ́ fún mi láti mọ̀ ṣe rere ògo ni forúkọ rẹ bàbá ògo ni forúkọ rẹ ọmọ ògo ni forúkọ rẹ mẹ́ta ní ọkàn ya gbà wọ́n pé olùwàgbà yìí títà ìlèmí ọmọ ìyọ̀ tó pé àìríjú tàtẹ̀ wá lọ àìríjú gbogbo àwọn oṣù tó yá ìwọ́n tó mọ̀ fara hàn ìwọ́n tó mọ̀ fara hàn ìwọ́n tó mọ̀ jẹ́ agbára rẹ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ yẹn lógo àìní rere àìníwọ́n mọ̀ mọ̀ pọ̀ ṣe ní ògo ní ìbùkún ní ìgbéga ní ẹ̀rí ayọ̀ bẹ́ẹ̀ ni àìní gbogbo rere wá pátá ó jùlọ fún báyìí láti mọ̀ ní láti mọ̀ tómi lọ́wọ́ gbogbo ìgbéga gbogbo ó jùlọ fún láti mọ̀ ní wá gbogbo ògo tẹ́lifíkẹ́ lórí àmì àjùlọ fún láti mọ̀ ní láti mọ̀ rí àwọn ògo yẹn lọ òrè tẹ́lifíkẹ́ lóṣù náà mo jùlọ láti mọ̀ ṣe àìní gbogbo àìní májẹ̀mú ègún èpè wá ìgbìmọ̀ pátá lórí ayé ìbò ti bàjẹ́ pátá àdókò òtún sí apá àdáwọ̀ láti bàjẹ́ láti mọ̀ yọmí náà èyí ó kó òkò jẹ òṣìṣẹ́ bàbá mi mọ́ títí èmi ọmọ yìí mọ̀ gbórúkọ ẹ̀ka ògo yẹn láti pẹ́ ní forúkọ rẹ agba àdúrà ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ó ṣé ó ṣé o ó ṣé o ọba alágbára mo dúpẹ́ mo yìn ọ́ o mo gbé ọ̀gá ilé tí gbàròyé ògo ni fọ́lọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo júbà rẹ̀ mo dá gbogbo padà fún un mò ń kí mo tún kì í sùnmọ́ ìtítí ayé ànípẹ̀ kan fún títí bẹ̀ta agbára rẹ̀ nínú ayé rẹ̀ nínú ayé mi nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa níbikíbi yóò kó kẹ́ni kọ̀ọ̀kan wa lé wa nítorí pé kí ni ní ọ̀tún ojú tàbí ó ti bẹ̀rẹ̀ sí fara rẹ̀ hàn láti mọ ṣe mí lógo láti mọ ṣe lógo láti mọ gbé ọ̀gá láti mọ gbé bìgá láti mọ gbé kọ̀ọ̀kan wa ga láti mọ ṣe gbogbo ra rírí rere bẹ̀rẹ̀ láti ní oṣù kẹfà lọ nítorí pé kí ni èmi àti ẹnì kọ̀ọ̀kan wa níbi yóò kó òkú kalẹ̀ wa àkótó wálé mọ̀ ṣùgbọ́n àmọ̀gà sí lójoojúmọ́ ni sátánì ìjọba okùnrin gbogbo pátá àní wọ́n ti fèèlì pátápátá wọ́n ti lọ sí ẹ̀wọ̀n gbére àti gbogbo àwọn ẹni ègún èpè májèmú orogún ẹ̀jẹ̀ pátá gbogbo ọkọ̀ọ̀kan ni wọn wò torí iṣẹ́ ṣe inú ayé ẹnì kọ̀ọ̀kan wa mọ́tò pọ̀lọ̀ ti gba gbogbo ògo sí gbàgbọ́ yóò sún mọ́ gba gbogbo lọ títí ayé kan ìdí ayọ̀ mi tí mo sọ pé ògo ni forúkọ rẹ bàbá ọmọ mi mọ́ títí ìlú mímọ́ tí mo gbórúkọ rẹ ga ní orúkọ ti Jésù Kristi olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ìpadàbọ̀ Jésù Kristi ó ti dé tán ìgòkèrè ọ̀sán kọ̀pẹ̀ mọ́ o ìdájọ́ ìkẹyìn múra sílẹ̀ mọ́ palẹ̀mọ́ ní gbogbo ìṣẹ́jú mọ́ rántí lè ní gbogbo àkókò ní gbogbo òròdòrè nítorí pé kíni èmi àti ẹ agbọ́dọ̀ di ẹni ìtarùn ní ìkẹyìn agbọ́dọ̀ dèrè sinmi agbọ́dọ̀ bọ̀ káàbọ̀ wọ̀dọ̀ rere ìpadàbọ̀ Jésù Kristi nípasẹ̀ tèmi àti ẹ ọgbọ́dọ̀ mú èrèrè tó lògùn dání
ayọ̀ wá fún Jésù Kristi láti lè yọ lọ́rùn pé òun padà bá ìgbàgbọ́ láyé yẹn pé ìbéèrè tó béèrè nígbà tí ń gòkè lọ sọ̀rọ̀ ni ó gbọ́dọ̀ padà jẹ́ kó rí pé kí ni òun rí ìdáhùn ayọ̀ àti èsì ayọ̀ àti èrè tó lógo jùlọ nípa ìdáhùn yẹn láti yọ lọ́rùn ìtọ́ pé pẹ̀lú ayọ̀ tó ga jùlọ á fi bá gòkè. So kí lóhun náà tó lè mú mi kùnà láti mọ́ lè bá gòkè, kí lóhun náà tó lè mú mi kùnà láti mọ́ fi ìjọba ọ̀run ṣeré jẹ́, kí lóhun náà tó lè mú lè ṣe ìtí ó lè mú kí ẹni rí àtakò nígbà tí a bá déwájú tẹ láti wọnú àgọ́ nínú ìjọba Ọlọ́run lọ látàkókò ìlọ àti èmi àti ẹnì kọ̀ọ̀kan pátá. Ọlọ́run nínú agbára rẹ̀ ó gbà kó lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa, ó gbà tí kálukú kó lọ́wọ́ rẹ̀ ó sì dáná sun pápátá, ó pín wa ní àpáta ó sì lé kálukú wa jìnnà sí tiẹ̀ pápátá. Ní gbogbo ọjọ́ ayé wa òun gangan fúnra rẹ̀ yóò mọ̀ jẹ́ agbára okun ìrànlọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa láti lè rin àrè dé ìjọba ọ̀run. Ìjẹ́ pé káàbọ̀ mọ̀dọ̀ rere yóò jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa àní ní ìjọba ọ̀run náà kálukú wa ilé Jésù kó lọ pèsè sí ẹni kálukú yóò rí tiẹ̀ gbà yóò rí kọ́kọ́ rí tiẹ̀ gbà àti ìjọba pàdé lọ nínú ayọ̀ tí Jésù sì mọ̀ jálága wa. Ìjẹ́ pé inú dídùn àtayọ̀ tó ga jùlọ láfi mọ̀ ké mímọ́ 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 Olódùmarè ológo mẹ́ta láì olúbùkún. Nǹkan ọmọ ẹ ti bẹ̀rẹ̀ sí fi mí ṣe yẹ̀yẹ́ kò ṣe kankan mo mọ̀ pé kí ni ṣùgbọ́n ẹ mọ̀ wọ̀rí láìpẹ́ èmi náà máa lóhùn tó dùn gidi gan tí màá fi kọ́ tẹ́lẹ̀ mi fi ṣe ẹ̀mọ́ ṣùgbọ́n èmi gan ní àmọ́ pẹ́yìn lójú báyìí ní orúkọ Jésù ó ti dára fún yín ó ti dára fún mi yóò sì mọ̀ dára fún ìkọ̀kọ̀ wa láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Nítorí pé Ọlọ́run tó farahàn Nóà láti lè mú kó lè kọ́ ọkọ̀ ojú omi kó má bàa parun pẹ̀lú gbogbo ènìyàn ó ti farahàn mi fún rẹ yóò sì mọ farahàn mi nígbà gbogbo fún rẹ ní ojoojúmọ́. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo. Nítorí pé Ọlọ́run tó kọ́ Nóà bí ó ṣe kọ́ ọmọkọ̀ yẹn tó sì rán láti lè kọ́ ó ti wà pẹ̀lú mi láti mọ kọ́ mi yóò sì tún kọ́ mi yóò sì tún mọ kọ́ mi láti mọ ọ̀rọ̀ mi láti lè mọ ṣeré láti mọ ìtayọ láti mọ orógùn nígbà gbogbo ọjọ́ gbogbo ní orúkọ ti Jésù Kristi. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo títí lẹ́lẹ́. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe bá nínú àdámájẹ̀mú ìtòsí mú kó jẹ́ ní ìgbàlà àti ohun àti ìdílé rẹ̀ bẹ́ẹ̀ ni ọbẹ̀ mi náà dámájẹ̀mú ọ̀yà àti gbéga gbogbo ṣíṣe rere àti ògo àti gbéga burúkú gbogbo rere ọwọ́ àṣìmíṣẹ́ láyé nígbà gbogbo ní ọjọ́ gbogbo fún rere Ọlọ́run farahàn yóò sì mọ farahàn fún mi ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ eré àmì ó sì bọ̀ sí pọ̀ ṣùṣù àti wà lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ẹnì kọ̀ọ̀kan wá dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ apá òǹkọ̀ àsọgbó ṣe gba ọgbẹ́ àti ẹ̀yìn fún ìjẹ́rẹ̀ agbára ẹnu ayé ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé jútà tí ń wá lọ nínú àbẹ̀ láti lóṣù kẹfà títí láíláí ìwọ mọ̀ farahàn fún ẹnìkọ̀ọ̀kan fún rere bẹ́ẹ̀ ni ìwọ mọ̀ jẹ́rẹ̀ agbára ẹnu ayé ẹnìkọ̀ọ̀kan fún rere ẹnìkọ̀ọ̀kan ó sì mọ̀ pọ̀ ní ògùn àti ní ọrọ̀ tuntun lójoojúmọ́ ẹnìkọ̀ọ̀kan mọ̀ tí ní ògùn kan bọ́ ní ògùn nígbà àbúrò kan ṣeré ẹ̀rí àtọ́lógojò yóò mọ̀ jẹ́ ìpè ẹnìkọ̀ọ̀kan wa ó ṣe bàbá ó ṣe ọmọ ó ṣe mímọ́ ògo 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 yẹn láti pè ní forúkọ rẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá oore ọ̀fẹ́ ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ ó ṣùrù fẹ́ni kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi àbẹ̀sí ní pọ̀ṣù ní ògo. Ìfarahàn Ọlọ́run ní rere jújà tí ń wá lọ ẹ̀kálukú wa bẹ̀rẹ̀ sí ní rí báyìí. Ọlọ́run bẹ̀rẹ̀ sí fi tútù agbára hàn ní ẹnì kọ̀ọ̀kan fún rere láti mọ jẹ́rìí agbára ẹ̀ nígbà gbogbo. Ẹnì kọ̀ọ̀kan wa àtúmọ̀ ìjákulẹ̀ àbí ìdààmú àti ìfòró àtúnṣe mọ́ kí ni tó lè jẹ́ ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa látàkókò rẹ̀ nípa ìfarahàn Ọlọ́run fún rere ọ̀yá ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa orí àtúnṣe orójútù bẹ́ẹ̀ ni ó di rere tó lógojọ́ ní orúkọ ti Jésù Kristi pátápátá gbogbo ọ̀nà ọ̀rọ̀ wa ó wá jàrí yẹn jẹun wípé òun ni àbóhùn kan ní orúkọ ti Jésù Kristi ìyẹn nìkan kọ́ àìní ìjọba ọ̀run oore ọ̀fẹ́ àtàánú láti fi ìjọba ọ̀run ṣe Ọlọ́run yọ̀ọ̀dà fẹ́ni kọ̀ọ̀kan wa òun gan fúnra ó jẹ́ agbára àti okun fẹ́ni kọ̀ọ̀kan wa láti mọ̀ tọ́ wa láti mọ̀ ọ̀rọ̀ wa lọ láti lè gbọ́ káàbọ̀ mọ̀dọ̀ rere ní ìkẹyìn ìtí kò sì ní sí àtakò àti ìdíwọ́ kankan fún wa ní orúkọ ti Jésù Kristi ògo sì jẹ́ ti láíláí àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fún wa lókè ọ̀run.